ọ̀rẹ́ àjọ sọ̀rọ̀ àjọ ṣùgbọ́n kò pẹ́ ó wọlé ó dọ́gbọ́n gba ọmọ mi lọ́wọ́ mi bó ṣe gbà mo rò pé bóyá ó kàn fẹ́ bá a ṣeré pé àṣẹ̀ṣẹ̀ dé òun ti rí i tipẹ́ ni mo fi gbọ́ ọmọ fún un bí mi sábà wọ́n pé ó ti ń pẹ́ jù pé ọmọ yìí dà mo ti ń lọlé pé kán bá mi gbé ọmọ mi màá bọ́ síta mi ò rí. ẹ bọ́ọ̀ náà lẹ ṣe lọ sẹ́kọ̀ọ́ tí èyí ti pọ́dọ̀ ọkọ yín lẹ lọ tẹ́ lọ dúró lọ́dọ̀ ẹlòmíì. ibi tó ń gbé yẹn òun kan òun sùn níbẹ̀ ni kò ń sóun ló gbà bẹ́ẹ̀. ẹ káàbọ̀ sórí ìkànnì Kọ́kọ́rọ́ Aládé níbi tí ó ti máa gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ ṣe é wa. bẹ̀rẹ̀ pàápàá wọ́n ní ilẹ̀kùn lálẹ́ yìí ilẹ̀kùn lálẹ́ yìí padà ẹ sí aṣọ tó wà ní orí ẹ kọ ẹ wo bí báyìí ẹ wo bí báyìí ẹ ijú síbẹ̀ dáadáa Jésù wọ́n tún wà bí orí náà ni ẹ tó tún wà bí orí ni ẹ sí Jésù ta ló ṣe yín báyìí kí n lè ṣe ta ló ṣe yín báyìí gangan. girlfriend ọkọ mi. sa ma. girlfriend ọkọ mi. girlfriend ọkọ mi. girlfriend ọkọ yín. bẹ́ẹ̀ni. okùn yín báyìí sókùn yín ni. blade ni. ẹ ti sùn lọ ni. mi ò sùn. ẹ sún mọ́ microphone. mi ò sùn. inside life. ẹ sà sorry ma sorry pé bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ kí n ṣe mistake bó ló ṣe ṣẹlẹ̀. Èkó ni ọkọ mi ń gbé èmi ń gbé Ìbàdàn Èkó lájọ ń gbé tẹ́lẹ̀ ìgbà tí mo fẹ́ bímọ ni mèmí wà ní Ìbàdàn ló mú mi wá sí Ìbàdàn pé ibi tó gbalé sí pé kí n máa gbé bẹ̀ pé tọmọ bá ti ṣe díẹ̀ sí máa padà sí Èkó padà but ìgbà tí ó take responsibility rẹ̀ mo wá ní máa padà sí ibi tí mo wà lẹ́kọ̀ọ́ padà pé màá lọ máa ṣe iṣẹ́ mi padà mo lọ sọ́dọ̀ mọ́mì rẹ̀ kó tó di pa ṣèléyà ìgbà tí mò ń bọ̀ padà wá sí Ìbàdàn padà mọ́mì rẹ̀ fún mi ní 50,000 wọ́n dẹ̀ gba 5,000 naira ń bẹ̀ so ìgbà tí mo dẹ̀ ti wá wò pé ó dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé ó máa ń parọ́ gan ní kéèsì yìí tẹ́yìn kò bá múra dáadáa mo fẹ́ lè sọ pé ẹ̀ lè wí nẹ̀ torí ó ń pa irọ́ gidi gan so ìgbàdé mi tẹ́mi dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn mo kú fẹ́ kan wò pé owó yẹn wípé kí n lọ fi gbalé kí n mọ live life mi pé tí má ṣàǹṣiṣẹ́ ìyó lè jẹ́ mí mo ṣàfowó yẹn mo fi gbalé. ẹ máa bọ̀ lórí Facebook ṣe ẹ wá wo bí àlè ṣé girlfriend ní àbálẹ̀. àlè rẹ̀ náà ni. ẹ wá wo bí àlè ọkùnrin kan ti ṣèyàwó gangan irọ́ ni ó jẹun. bí mo ṣàṣe fi owó yẹn mo ṣàfi gbalé. ètò ẹ sọ ni o. mo wá ní pé mo ti wá pé ìjọ Friday pé tó bá ti dijọ́ Saturday mo ń bọ̀ wá sí Èkó mi ìwà ẹ̀kọ́dẹ̀ tó dijọ́ yẹn èmi ti rí traces pé nǹkan tẹ̀ ń ṣe yìí pé ó yan àlè mo ti wá bí wọ́n léèrè pé gẹ́ẹ̀tò mọ́ ń pè yín lemọ́lemọ́ ní gbogbo ìgbà yìí kí ló ń bẹ láàrin ẹ̀yin àti ẹ̀ ó lóun ò fẹ́ òun ò ṣe kinní kan èmi sáà gbójú pé kò ní ìtumọ̀ wọ́n adijọ́ sá Friday mo wá pé mo ń bọ̀ wá sí Èkó níjọ́ Saturday o ó ní kò sí wàhálà mo ìgbà tí màá dé sí Èkó ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo dé sí ní wáwa bí mo ṣe wá dé bẹ̀ mo wá pé òun lálẹ́ pé mo ti wà ní Èkó ó wá lóhùn ti gbọ́ mo níṣẹ́ wàá bá mi ní wáwa níjọ́ Sunday ni ó lóhùn ò lè wá mo lọ́dà èmi bọ̀ wá ní ọjọ́ Sunday mo ní ó lóhùn ti gbọ́ nǹkan tẹ́mi dẹ́ fẹ́ lọ ṣàlàyé fún ni pé ilé yẹn ni mo fẹ́ lọ ní pé kí n lọ ṣàlàyé fún pé bóyá èyí tún change ó tiẹ̀ tún jáde torí kò jẹ́ ó jẹ́ nìkan tó mọ parọ́ tí ó dẹ̀ ní àkàsílẹ̀ tàbí pé bíríkìlà ló ń ṣe létà ń gbé Ìbàdàn wọn ti fún wa ní ìwé ìpè ká kúrò mbẹ̀ December ni wọ́n fún wa dà wọ́n á wò pé tí máa fún yẹn gbalé so tó bá ti kó tó di December á ti kẹ́rù wa tán kò tó di kẹ̀ náwó kẹ̀ jẹ́ nìkan tó máa ń jọwó mo fẹ́ àní pé kí n sọ fún pé kí n lọ ṣàlàyé fún pé mo ti gẹ́ẹ̀tì lé sí wáwa o pé bóyá màá rí change díẹ̀ gbà ní ọwọ́ rẹ̀ ni mo ní pé kí n wá ṣàlàyé fún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé bóyá màá rí a little change gbà ní ọwọ́ rẹ̀ ìgbà tí mo sá pé ó ní pé kí n wá mo sádọ́dọ̀ rẹ̀ níjọ́ Sunday kí n tó délé mo ti rí aṣáájọ kíra wa mo ibi tó ń gbé èmi àwa ti ń lọ sí ibẹ̀ mo jókòó ní yàrá ọ̀rẹ́ àjọ sọ̀rọ̀ àjọ ṣùgbọ́n kò pẹ́ ó wọlé ó dọ́gbọ́n gba ọmọ mi lọ́wọ́ mi bó ṣe gbà mo rò pé bóyá ó kàn fẹ́ bá a ṣeré pé àṣẹ̀ṣẹ̀ dé òun ti rí i tipẹ́ ni mo fi gbọ́ ọmọ fún un bí mi sábà wọn rò pé ó ti ń pẹ́ jù pé ọmọ yìí dà mo ti ń lọlé pé kán bá mi gbé ọmọ mi màá bọ́ síta mi ò rí. ẹ bọ́ọ̀ náà lẹ ṣe lọ sẹ́kọ̀ọ́ tí èyí ti pọ́dọ̀ ọkọ yín lẹ lọ tẹ́ lọ dúró lọ́dọ̀ ẹlòmíì. ibi tó ń gbé yẹn òun kan òun sùn níbẹ̀ ni kò ń sùn ló gbà bẹ̀. bẹ́ẹ̀ ni ok kò tí ì dálé gbà. bẹ́ẹ̀ ni kò ń sùn ló gbà bẹ̀. ok so wọ́n rò pé ó lẹ́ ti ń sú kó bá mi gbọ́ ọmọ mi pé mo ti ń lọ sí ilé mo ṣáàrí wọn á ní bóyá kí n mọ trace ẹ lọ sí ọ̀nà ibi tí a ti rí nígbà táwọn àbọ̀ pé bóyá bẹ́ẹ̀ ló máa pé máa lè gba ọmọ yẹn máa gbé lọ sí ilé bí màá jáde gẹ́ẹ̀ kan wá tó jókòó níbi basement báyìí
bí mo ṣe lọ ní gẹ̀yẹn ti ń ṣépè pé olórí ṣe wọ́n sàn ṣépè. ó ń ṣépè bó ṣe wá ń ṣépè mo wá wẹ̀yìn báyìí pé ṣé gẹ̀ẹ́tì á jẹ́ pé gẹ̀ẹ́tì ohun tí mò ń sọ gangan òun lélẹ̀ àwọn èèyàn sáà ní kí n máa lò èmi sáà ń lọ bó ti ṣe bẹ̀rẹ̀ sí ní ṣépè yìí ara mi ò gbà lóòótọ́ mo súnmọ́ bí pé èmi àti ẹ̀ pé ṣé mi ló tún ṣépè fún. ẹ dùgbàdìrù. mi ìdìgbàjú lò ó sísúnmọ́ tí màá sọ pé bẹ́ẹ̀ èmi àti àjọ máa jà ẹ̀jẹ̀ lèmi náà rí ní gbogbo ara mi. kí lè kọ́kọ́ ṣe fún kẹ́tọ́ rẹ́jẹ̀. mi ò pé bèmí náà pé sẹ́mi ló ń ṣépè fún. ok ẹ fẹ́ bàjá. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ṣé ìjà kúkú ni àbẹ́yìn náà fẹ́ bu. mi ò bu o wípé èmi ló ń ṣépè fún. ok ìní. ẹnu ìgbà tẹ́lẹ̀ fẹ́ bàjá irú ìjà wo lẹ prepare fún. ọwọ́ ni o. òkè kẹjọ náà. bẹ́ẹ̀ni. ok so nǹkan tí màá rí báyìí mo rí tí gbara mi ti wet fún ẹ̀jẹ̀ ọjọ́ kejì ẹ̀ sọ àwọn èèyàn ṣáájú mi pé ẹ̀jẹ̀ yìí ti pọ̀jù ó ti pọ̀jù ọjọ́ Sunday rẹ̀ àwọn mẹ́ta ni àwọn gẹ́ẹ̀ yẹn tí wọ́n dágbà nílé ibi tí ọkọ mi náà ń gbé yẹn ìkan nínú wọn wá sọ fún mi pé ọkọ mi ló fà pé ìjà yìí kò bá títí tó báyìí wípé òun ló wá pe gẹ́ẹ̀ yẹn nínú ilé pé mo ti wà ní around wípé kó múra sílẹ̀ dáadáa dèmí ni o wípé torí kò sọgbọ́n tó lè dá kò lè mú mi wípé kó lọ ra blade wípé kó ya mí ní ara jálajàla òun ni ló fi dọ́gbọ́n gba ọmọ lọ́wọ́ mi tó fi ṣe bí ipò gbèsè lọ. ìjà wo ló wà láàrin ẹ̀yin àtọ ọkọ yín tẹ́lẹ̀. kò síjà kankan láàrin mi àti ẹ̀ tẹ́lẹ̀. iṣẹ́ sì wá gbọ́rọ̀ tí wọ́n sọ yẹn gbọ́ nígbà tí. mo gbàgbọ́ nǹkan tó lè ṣe ni torí ìgbà tí a lọ àrẹ́sẹ̀ káwa tó délé mọ́ èmi ti lọ pọlọ́pàá tó láwọn àbúrò mi àtẹ̀kejì mi wọ́n láwọn ò ní gbàgbọ́n erí mi wọ́n láwọn ò ní gbà gbogbo àwọn olóyè ibẹ̀ náà dìde sí wa pé ọgbọ ọ̀daràn ló wí kíní kan ló ṣe wípé ó sá tẹ̀lé wọn débàdàn ló tẹ̀lé wa débàdàn ìgbà táwa débàdàn mọ́ èmi ò sí nílé ìgbà tá àti lo 3 minutes táwọn ọlọ́pàá ti dé tán ti jọ mú wa lọ sínú mọ́tò tán ti lọ já sílẹ̀ ní target. ok so ìgbà táwa gbọ́ tán mú lọ sí target wọ́n gbowó bọ́sì wá gbowó tán ṣe sọ gbogbo pé ká máa lọ gbogbo nǹkan tí mo sọ yìí náà mo sọ fún wọn ní target pé ká máa lọ sílé gbàtà wa lọ sílé ó wá di àárọ̀ ìjọ bóyá Monday ìjọ Tuesday àwa ní pé ká lọ wò ó ní station àti bá níwájú àwọn ọlọ́pàá tán ti jọ ń sọ̀rọ̀ tán ti jọ ń ṣe gbogbo ẹ̀ gbàtà wa débẹ̀ làwọn ọlọ́pàá yẹn wá sọ fún mi wípé torí pé èmi gbọ́ information ni mo fi lọ sí pé ọkọ mi ń fẹ́ ẹnìkan ni mo fi lọ sí Èkó wípé torí kí lèmi náà lọ ṣe kò yẹ kí n ṣe báyẹn kò yẹ kí n ṣe bá àwọn release ẹ̀ kó mọ lọ o wọ́n ní kí ni nǹkan tẹ́ tún sọ ní ènìyàn tó ní tá a sọ lánàá kí ni nǹkan tẹ́ tún gbé wá ní èní yìí wọ́n sá ní pé èmi ni mo fà á kò yẹ tẹ́mi náà bá fẹ́ lọ sí kò yẹ kí n lè pe ọkọ mi pé mò ń bọ̀ mo ní mo pè mo sọ fún pé mò ń bọ̀ wá sí Èkó mo ní mi ṣe wá ní sọ fún un mo ní kí ni nǹkan tẹ́yìn náà tó ń tẹ̀ ń gbé jáde lónìí Inspector James yẹn sọ fún mi wípé èmi ni mo fà á bó ṣe yẹ kó ṣe fún mi ló ṣe ṣe yẹn èmi àwọn òdìlé release ẹ̀ tó nígbà tá a wá dé sí bíbá yìí tí wọ́n sọ tí mò ń ṣàlàyé fún wọn wípé wọ́n ní ọkọ ẹni tí a lọ report ní police station àwọn ọlọ́pàá sọ pé àwọn máa sí sílẹ̀ wípé kó máa lọ wọ́n bí kíkọ́ pé èmi tí mo wá report èèyàn ẹ̀ tí ìjẹ́ kí n dé ẹ fẹ́ release ẹ̀ sọ wọn ṣayé bẹ́ẹ̀ yẹn ni wọ́n sàn láwọn ó release ẹ̀ so ìgbà tí mo ta wá kúrò bí lánàá tí mo pé pé yẹn ó ti pọ̀ jù fún mi lè lọ sí station yẹn mọ́ èkejì mi àtàwọn àbúrò mi wá pè mí pé kí ni káwọn sì mú wá ní mi lè ní agbára kankan mọ́ kán jẹ́ kán release ẹ̀ kó máa lọ ló fi wá lọ wọ́n ní ká lọ yanjú ẹ̀ lẹ́kọ̀ọ́ mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sí Èkó láàárọ̀ mo wá tún lọ report again. ok gbàtẹ́ wá report lẹ́kọ̀ọ́ nǹkan. gbàtà wá report lẹ́kọ̀ọ́ làwọn ń bọ̀ wá sí bíbá ìpadà lálẹ́. tí àwọn ọlọ́pàá Èkó ti make arrest rárá. wọ́n ní táwọn ò bá wọ́n ní àwọn máa mú wípé ṣùgbọ́n ìgbà táwọn ọlọ́pàá àti Ìbàdàn tán ti sí sílẹ̀ pé báwo la ṣe fẹ́ gẹ̀ẹ́tì padà ó dẹ̀ ní mi ò mọ̀. ṣé wọ́n gbìyànjú àti tẹ̀lé yín lọ sí ilé rẹ̀. sáwọn ọlọ́pàá ti wọ́n ní táwọn wọ́n níbo làwọn fẹ́ wá sí ibi tán tẹ̀lé wá sí ò lọ síbẹ̀ mọ́ nígbà táwọn ọlọ́pàá ti tájẹ́ẹ̀tì tán ti sí sílẹ̀ wọ́n láwọn ò lè rìlíìsì ẹ̀ gan fún wa torí ẹnìkan tó tẹ̀lé wa látàgídí gbòǹbì báyìí lánàá wípé kán rìlíìsì ẹ̀ kó máa bá wa lọ pé ṣe báwa làwa rìpọ̀tì àwọn ọlọ́pàá tájẹ́ẹ̀tì sọ pé àwọn ò lè rìlíìsì ẹ̀ fún wa àfi tá a bá lọ tán làwọn ò tó rìlíìsì ẹ̀. bí tí wọn bá rìlíìsì ẹ̀ tẹ́ bá lọ ṣe léṣe ńkọ́ ọlọ́pàá náà wise wọ́n ṣe dáadáa bẹ́ẹ̀ kọ́ mọ́ lọ di jungle justice pé nígbà tí ọlọ́pàá ti láwọn ó ti lẹ̀ káwọn kókó sàbúrò sọkùnrin òní kí ló kọ rẹ̀. Saheed ay làwọn èèyàn máa ń pè. Saheed ay àwa ń wà báyìí. bẹ́ẹ̀ni tọ́lá àwọn ọlọ́pàá Èkó ti ń wà bí. bẹ́ẹ̀ni ṣẹ́rí normally Èkó yẹn gan-an ló yẹ ká ti establish case yẹn torí pé ibi téèyàn bá ti dáràn jurisdiction ibi téèyàn bá ti dáràn ni ló yẹ kí ni wọ́n ti mú tí wọ́n ti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ nǹkan fún ọ bí wọ́n tó yẹ ká sọ nípa rẹ̀. Afọlábí Saheed bẹ́ẹ̀ni ay Afọlábí Saheed ló ka ay làwọn èèyàn mọ̀ sí òun lẹ́ ń rí lójú ìwòran yẹn o tó bá jẹ́ pọ́dọ̀ yín lọ́wọ́ àwọn ọlọ́pàá ń wà Afọlábí Saheed ay ìwọ náà yọjú sí wa ń bì ṣùgbọ́n tí Saheed bá sá obìnrin tó gun yín ní nǹkan gangan ńkọ́. òun náà ló ní pé kò gbọdọ̀ yọjú pò máa ṣètò ẹ̀. ṣé wàá dénú ilé yẹn sọ́sì wà ń bẹ̀. kò sí bẹ́ẹ̀ náà ti sá lọ òun náà ló ní kó máa sá lọ ọkọ mi ló ní kó máa sá lọ. obìnrin yẹn náà ti sá lọ. bẹ́ẹ̀ni lánàá tá a wà ní station ní target àwọn ọlọ́pàá fi nọ́mbà àwọn fi pè gẹ́ yẹn ó pìkẹ́ wọn jọ sọ̀rọ̀ òun àtọkọ mi jọ sọ̀rọ̀ lánàá
kí ni wọ́n jọ sọ ó níbo ló wà. bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ní kó gbé fún wọn ṣàgbé fọkọ mi wá pè pé níbo ló wà ó lóun wà ní ibì kan. ọmọ mélòó lẹ bí fọkọ yìí tó ṣe níbà ọmọ ẹyọ kan kì í ṣe pé ẹ ti kọra yín lẹ̀. àkọra wa lè ilé ẹ̀ náà ni mo wà. ọ̀dà ńgbà tí obìnrin yẹn ń ṣe yín báyìí kí lọkọ yín ṣe. kò sí bẹ́ẹ̀ ó ti dọ́gbọ́n gbé ọmọ lọ pé kí nǹkan kan má sí ọmọ. ìgbà tí wọ́n padà rí kí ló sọ. ó sá lọ ni kan tó rí gan ó pé àwọn àbúrò ìgbà táwọn àbúrò mi dé hospital bí tán gbé mi lọ gan ó sá lọ níwọ̀n rí àwọn àbúrò mi nígbà tán dé ní ọjọ́ kejì náà ṣẹ̀ṣẹ̀ wá lọ fà wá kò já gidi kò jọ kan náà la fi mú un débàdàn. ọ̀dà níbo ni àwọn ẹbí rẹ wà. àwọn ẹbí rẹ wọn làwọn ò lè dìde sí pàrà tó bá wù wá ní ká fi dá. ṣé kì í ṣe pé àwọn ẹbí rẹ wá fẹ́ yín lé yín. wọ́n wá fẹ́ nílé ọ̀dọ̀ wa ni. wọ́n wá fẹ́ yín lé ọ̀dọ̀ yín ni. níbo làwọn ẹbí rẹ ń bò lọ́dọ̀ wọn. ọ̀dọ̀ wọn jìnnà. ọmọ ìlú wo ni. ọmọ Ògbómọ̀ṣọ́ ni. ọmọ Ògbómọ̀ṣọ́ ni. bẹ́ẹ̀ni. ṣé ẹ máa kún lóko agboolé wọn l'Ógbómọ̀ṣọ́. ilé olóògbé agboolé olóògbé. Túndé ṣẹlẹ̀ yín kọ́ ọ̀hún. Ògìdán. ṣẹlẹ̀ yín kọ́ ọ̀hún. ṣẹlẹ̀ yín. abilé tá a kọ́ kà tó lọ́dọ̀ yìí. kí ló dé tó ọ̀rọ̀ tí mo yóò yà tí kì í ṣe nǹkan rí lẹ́sẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí àwọn Ògbómọ̀ṣọ́ yìí ti ṣe báyìí. wọ́n ti yàtọ̀. ẹ mọ̀ pé ẹ̀gbọ́n ọmọ ọkọ ti wà lọ́mọ àlè wa ọmọ àlè Ògbómọ̀ṣọ́ lélẹ̀. ó travel ni bóyá kìí sùn gan ló ṣe ìyàwó ẹ̀ báyìí another thing nìyẹn ó rán àlè kọ́bọ̀ ń pa ìyàwó òun wọ́n fẹ́ pa obìnrin ni Ọlọ́run ni ò pa. ẹ jọ sẹ́kúrẹ́tì ẹ̀yọ fọ́tò rẹ̀ bá dá fọ́tò ẹ̀ padà. Saidi Afọlábí ló kọ rẹ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ay làwọn èèyàn máa ń pè é bíríkìlà ní í ṣe lẹ́kọ̀ọ́ àdúgbò ògbó ló ti ń ṣe. Ìṣẹ̀rí Ọlọ́fin iná wà lẹ́kọ̀ọ́ ẹ̀ ń bá wa rí o fọ́tò rẹ̀ lẹ́wọ̀ lójú wòran yẹn o Saidi Afọlábí ay làwọn èèyàn máa ń pè é Ìṣẹ̀rí Ọlọ́fin ló wà lẹ́kọ̀ọ́ ó ti ń sá kiri báyìí Saidi yọjú àyànjú ẹ̀ náà ni ọ̀rọ̀ ilé káfọ̀bẹ́ bu àpàdà yanjú ẹ̀ náà ni yọjú bọ́bá bẹ́ẹ̀ nìkan ti ṣèyàwó ẹ̀ báyọ̀ ẹ̀kọ́ bọ́ra alẹ́ kọjá ń bẹ̀ ni obìnrin náà kọ́ lè tọ́ fẹ́fẹ́ yìí àbóbìnrin kọ́ lélẹ́yìn náà ó ti ẹ̀rọ tọmọ tó wà láàrin kọ́ yẹ kó o fàǹfààní lẹ̀ kan ṣèyàwó ẹ̀ báyìí ìgbà pé òótọ́ ni ẹ̀rí gba Saidi bá dé gẹ́gẹ́ bí n tẹ́ sọ yọ sọ nǹkan mi. wọ́n ní yà jẹ́ ìyàwó lójú ọkọ ẹ̀. ọ̀rọ̀ ọkọ ló tún wá sẹ́ẹ̀tì ìyàwó ọ̀pù. oṣù ni. lágbára Ọlọ́run mú wa ọwọ́ àwọn èmùdé ẹ mọ̀ lọ́mọ ẹ káàlẹ́ káàbọ̀ sórí ètò ẹ tí gbọ́ nǹkan kan o eléyìí tún lágbára o ẹ káàbọ̀. orúkọ yín àti tó gbé yín wá sórí ètò yìí. Òjó Àjàyí èmi àti ọmọ kan jọ pàdé mo sì fún lóyún ó sì gbọ́mọ lọ láti ìgbà náà. mo rò pé ẹ sọ pé ó fún yín lóyún ẹ̀yin lẹ fún lóyún ó sì gbọ́mọ yín lọ ẹsẹ̀ ẹ ti mọ̀ ìgbà tó bímọ. mo mọ̀ ìgbà tó bímọ mo ṣe kó mọ̀ wọ́n kọ́ toyún nígbà tí ó lóyún ni. ní àwọn ẹbí ẹ àti ìyá àti bàbá ẹ ṣùgbọ́n ìgbà tó mọ̀ pé 11 months ni wọ́n ló pa àtọ́dọ̀ bàbá ẹ láti gbà yẹn mo lọ wọ níbi ọdún méjì tọmọpọ ọdún méjì láti gbà yẹn láti gbà ọdún méjì ẹ mo ń try láti lọ wọn jẹ kiri mọ. náà jẹ́ kẹ́ ẹ ní access mọ́ jẹ́ kí n access ní ìpẹ́ ẹ̀rọ ọmọ náà ẹ tá à ń wá yìí ń bo kí ni orúkọ rẹ̀. Fúnkẹ́ kí ni. Fúnkẹ́. ẹ morúkọ bàbá rẹ̀. Balógun. Fúnkẹ́ Balógun. wọ́n wà lẹ́kọ̀ọ́. Èkó náà wà. ní Ìṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà. níbi Ìṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà yẹn. olódò ẹran mọ́mí wọn ta aṣọ Tòkunbọ̀ ń bẹ̀. ìyá rẹ̀ ń ta aṣọ Tòkunbọ̀ lódò ẹran ní Ìṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà ẹ júwe bàbá rẹ̀ ẹ máa júwe wọn dáadáa. wọ́n pè ní màmá gómìnà wọ́n pè ní màmá Fúnkẹ́. wọ́n pè ní màmá gómìnà. wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ odò ẹran. wọ́n pè ní màmá Fúnkẹ́. wọ́n ń ta kúbè lẹ́gbẹ̀ẹ́ odò ẹran ní Ìṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà. bàbá tó mo lè lọ wọ ọmọ yẹn gbà tó wáyá mo tẹ̀ jẹ́ kí n rí mọ́. àjẹ́ rọmọ yín mọ́ rárá ọkùnrin lọ́mọ àbóbìnrin. obìnrin ni sà. ọmọ wọn tọmọ ọdún mélòó báyìí. ó ti tó 16 years. 16 years. kábíyèsí Olódùmarè wọ́n ti sọ ọmọ yín dàjèjì fún yín fa bẹ́ẹ̀ rí lónìí gan ẹsẹ̀ mọ introduce ara yín ni wọ́n jẹ́ kẹ́ ẹ rí mọ́ rárá. wọ́n jẹ́ kí n afẹ́ tẹ́kì ẹ̀ ní 2019 pé nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà pé ká máa fún lóúnjẹ wọ́n làwọn wà òkè mo lọ bẹ̀ 2018 wọ́n jẹ́ kí n rí. ẹ yẹ kẹ́ 16 years ti pẹ́ jù. àwọn láti gbà yẹn wọ́n jẹ́ kí n rí ìgbà kan tẹ̀ wọ́n fún mi mo wà fún mi ọdún mẹ́jọ mi tẹ̀ mọ́ ìlànà tí wọ́n tó ti gbé mo ti wà á rí wọn padà. ẹ mọ ilé wọn ẹ bá wà lọ lé wọn gbà. Èkó náà ni mo wá wọn lọ Èkó níbẹ̀ níbi ìmọ̀lé wọn lẹ́kọ̀ọ́ ìjọba ní ìtajà ni mo mọ̀ ibẹ̀ náà ti ń lọ ṣọ́ọ̀ṣì. ṣé ẹ mọ ilé bàbá yẹn. mi ìmọ̀lé wọn ìmọ̀ fẹ́ gbé. ṣé ẹ mọ̀ ń pa bàbá yẹn lè júwe bàbá yẹn rárá ẹ mọ̀ ṣe bàbá yẹn. mi ìmọ̀ ṣe wọn. bàbá rẹ sọ wọn pé Balógun ni wọn. mo mọ̀ orúkọ wọn nìyẹn. ìyá yẹn gangan lẹ mọ̀ ọ̀dọ̀ ìyá gangan lẹ ti fẹ́. ìyá yẹn gan ni ẹlọ́ ẹ̀dọ̀ yẹn kọ́ mo ti fẹ́ Ìbàdàn nígbà láti pàdé wọ́n gbé lọ́dọ̀ Yàgbé tó ń tán jẹ ní Baptist òkè Baptist ní Liberty Road. ìyá ń kọ́ tiẹ̀. ó wà ó sì wà nílé wa. ìgbìyànjú wo ni ìyá yẹn ṣe láti bá yín pé. àwọn náà bá mi ń fà ni wọ́n bá mi ń fà tí wọ́n mọ̀ pa pé ọmọ yẹn ṣe lọ bó ṣe kẹ́rù ẹ̀ bó ṣe lọ. ìyá jí o lẹ́kọ̀ọ́. ìyá tó ń ta oúnjẹ yẹn. kí ló kọ ìyá o. ìyá jòló tí ń ta oúnjẹ ìyá Káyọ̀dé. ìyá jòló. ìyá Káyọ̀dé wọ́n ta oúnjẹ Baptist wọ́n ta oúnjẹ báyìí wọ́n ti dàgbà. wọ́n ti dàgbà. ẹ sì bẹ̀ màmá. mo ti bẹ̀ wọ́n títí tí mo ti ṣe wàhálà títí lórí ẹ̀
nítorí pé mo gbé wá sí sọ́dọ̀ tí. ẹ ti ṣe wàhálà gan. mo ti ṣe àní mo lọ sẹ́kọ̀ọ́ mo kó dání mo ní mo fẹ́ lọ wọ ọmọ nígbà mo ní mo fẹ́ lọ wò wọ́n ní wọ́n lọ sí sukùl wọ́n ní àdúgbò mo lè dé lágbo márùn ó wà lọ́wọ́ mi ẹni ṣó ń bẹ̀ ká lọ wà láfíà ká wo bí káwọ́ bó ṣe wà wọ́n ní àdúgbò dé lágbo márùn mo ṣe padà wá nìyẹn. ìbá ti dúró dago márùn jọ náà. mi ì mọ bí kankan lẹ́kọ̀ọ́ kò sí fẹ́ sùn mi ì mọ bí kankan. ọmọ ìlú wo ni. Èkìtì. ẹ wà á mẹ́kọ. mi kò. kí ló kọ́ yín gangan. Òjó. mẹ́kọ Òjó. ẹ mẹ́kọ rárá. bó ṣe hòtẹ́ẹ̀lì kan ẹ bá sùn jọ náà ẹ bá sì fojú kan máa yín lọ́jọ́ yẹn. so láti gbà yàtọ̀ bá ń pè wọ́n ní sọ̀rọ̀ dáadáa àbẹ́rẹ́ òní sọ̀rọ̀ dáadáa gbàtọ́ yàtí fún nàbà àmọ́ ẹ̀ sọ̀nù mo wá síbi ìbàdàn tó bá gẹ̀ẹ́dì fún nàbà gbàtí màmá gbàtẹ́ dẹ̀ tàdé bẹ̀rẹ̀ kí mo bẹ̀rẹ̀ ẹjọ́ yìí. mo fẹ́ bèrè nìyẹn pé sáwọn èèyàn wa ò bá wọn. gbàtí mo bẹ̀rẹ̀ ẹjọ́ yìí tá à ń pè wọ́n tá à ń pè mọ̀ mo pe màmá yẹn fún àmì máa yanjú ẹ̀ lé màmá yẹn ní pé òun sẹ́ndì nọ́mbà ọmọ yẹn sóhun sí mi gbàtí mo padà pè wọ́n ní fóònù ẹ̀ ti sọnù. wọ́n ní fóònù màmá tó ti sọnù. wọ́n ní fóònù gẹ́yìn ọmọ ìyá ọmọ yẹn gangan ti sọnù. àwọn èèyàn wa jẹ́ wọ́n bá màmá jẹ́ wọ́n communicate wọn. wọ́n ti pe gbogbo wọn ti pe dájú wọn pe wọ́n bí wọn kọ́ tó ti. ta ló ṣe mátà ta ni mátà ìwà lọ́wọ́ ẹ̀. àwọn ẹlẹ́yà. wọ́n ló mú lẹ́tà lọ sí ìkùwẹ̀ náà kí ló ṣẹlẹ̀. adé church ni. wàá fún wa report súnmọ́ bí. a gbìyànjú a lọ sí church tí wọ́n lọ ní Sẹ́lẹ̀ Ìjẹ̀ṣà a dẹ̀ rí pásítọ̀ bọ̀ mo fojú kan ìyá yẹn ò gba lẹ́tà pásítọ̀ náà nípa àwọn olè gba lẹ́tà pọ̀ mọ́ ọ̀dọ̀ bàbá ọkọ tí wọ́n ti fẹ́ ọmọ ọ̀dọ̀ bàbá ló yẹ kó mú lẹ́tà yẹn lọ bí kò sọ́dọ̀ àwọn. kò mọ bàbá àwọn náà ló mọ bàbá yìí kì í ṣe pé wọ́n fẹ́ yàwó wọn fún àbí ọmọ ìfẹ́ olóyún ni o wọ́n lè kọ́ títí tó fi mú ẹ múlẹ̀ kà lọ sí kò. náà làwọn náà sọ ọjọ́ tó lọ sí ẹjọ́ lọ ni. àjọ lọ sà èmi ti lọ wọ́n ní kí ajọ lọ èmi ti lọ pé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé àwọn ló lọ pé bí wọ́n ti lè ní bẹ̀rù wọn. ẹ bá jọ lọ ni ọjọ́ ìlẹ̀ bá sọ fún pásítọ̀ n kò ṣe pé mo fẹ́ o àjọ ṣeré lódò oyún o yẹn ò sì sọ pé kọ́mọ yẹn di ọmọ wọn ẹ̀yin náà ní right lórí ọmọ yín náà sì ní ṣe still your daughter ẹ ó ti wá bóyá ó ti wá lọ́kọ mi tí yẹn ti adopt ọmọ yẹn ti wá adopt ọmọ. ẹ bá ọjà ọmọ yẹn lọ sọ́dọ̀ ìyá ẹ ní ibẹ̀ ní ọmọ ibẹ̀ lọmọ wà tó ìgbà tí mo lọ yẹn 2018 ó ti lọ́kọ bí. kí lórúkọ ọmọ. ṣé òun ìmúsọ lórúkọ píṣọ ẹ ni ìmúsọ lórúkọ. píṣọ ẹ máa kéré tẹ́ni. bẹ́ẹ̀ ni sà mo sọ lórúkọ èmi mo ṣe wé kò mọ tí mo ṣe gbogbo ẹ ọmọ ẹ lò lẹ́fún mọ̀tì lọ́dọ̀ mi. picture ṣeun bí ṣeun gan throwback lè ṣe ìyá rẹ ni. bẹ́ẹ̀ni ìyá rẹ ni ẹ̀ ń tàn wá ni. bẹ́ẹ̀ni tọ́ tó ti wà bẹ́ẹ̀ túnde ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹjọ́ wà bẹ́ẹ̀ ọyọ ẹgbẹ́ ẹgbẹ́ méjèèjì ẹgbẹ́ ẹ ti ti gbé ẹ ti ti ṣe kí lórúkọ ọbẹ̀ ìyàwó yìí sọ́ọ̀rì ẹ tó fún lọ́mọ lóyún. Fúnkẹ́ ọmọ bàbá Balógun níṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà lẹ́kọ̀ọ́ tí màmá yín ń ta àkúbè níbi ẹ̀gbẹ́ odò ẹran ẹni tó bá mọ Fúnkẹ́ ọmọ bàbá Balógun Fúnkẹ́ Balógun níṣẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà lẹ́kọ̀ọ́ tí màmá wọn ń ta àkúbè níbi ẹ̀gbẹ́ odò ẹran ni bàbá yìí ó fún yín lóyún nìbàdàn ẹ ti jọ ṣeré ẹ sì ti dẹ́kọ̀ọ́ báyìí ẹ ti lọ́kọ míì ṣéun lẹ́pọ̀ ọmọ rẹ̀ àbí ṣéun ni wọ́n sọ ọmọ ẹ dákun ẹ jẹ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ ẹjọ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ torí Ọlọ́run à ń bẹ̀ yín ni tó bá tiẹ̀ jẹ́ pọ́ láburú kan tó ṣe ẹ sọ fún wa ká gbọ́ torí pé ìròyìn rojọ́ kó rojọ́ mọ́ra rẹ̀ bóyá ọlọ́nà yìí kú ònú lébà ní ìsìn tó lóhùn ní ẹ ní jẹ́wọ́ àbí ẹ náà pọ̀ ẹ jẹ́wọ́ ẹ náà púpọ̀ ẹ náà mọ́. àwọn àbúkọ̀ lọ bí iṣẹ́ ń jọ́ tó lọ ní. ó sì lọ ó sì ń dájú oníkùn orí kan lẹ́kùn mi ìdébá ó sì fóònù àbálẹ̀ mo sì fún òkè ọyọ ojú sẹ́ẹ̀tì fọ́tò rẹ̀ hàn ẹ dáhùn èèyàn orí ẹ dákun kọ̀mọ̀pọ̀ là ń sọ kó lè ríra rẹ̀ ní tó bá ti ríra rẹ̀ ní ìsìn yọ̀ wá kọ̀mọ̀pọ̀ là ń sọ. láwa ẹ̀ka alẹ́ mà ẹ̀ka àbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ mò ń bọ̀ kí ló dé tẹ wá parọ́ ọmọkọ yín ẹ sọ̀rọ̀ sí microphone kí ló dé tẹ parọ́ ọmọkọ yín. parọ́ mọ́ wọn sá o. ẹ parọ́ mọ́ wọn. bẹ́ẹ̀ ni sá. ẹ sà kí ló dé tí ẹ léyàwó yín kò ní kẹ́lẹ́ bá àmọ́ tó ń jẹ tí ìyàwó yín ń ta. mi ò lè kó nulẹ̀ ọmọ rẹ̀ ló lè kó nulẹ̀. ọmọ wọn gangan. ọmọ rẹ̀ ló lè kó nulẹ̀ ṣe bí èmi pẹ̀lú ẹ̀ lájọ́ ń gbé nulẹ̀ gbogbo àwọn tàlejò gbé nulẹ̀ tàjọ́ gbé nulẹ̀ òun náà ló gbogbo wọn fún mi ṣùgbọ́n ìyàwó mi kò fẹ́ kí ọmọ àwọn ní mistake kí mi ó sọ̀rọ̀ kò ń fẹ́ kí n bá àwọn ọmọ rẹ̀ wí. wọ́n ní kẹ́ni mọ́ tó ń jẹ táwọn ń tà lẹ́fi láwọn kò ń lé oúnjẹ tí wọ́n ṣe lọ́njọ́ tẹ́ lé wọn kò ń lé wọ́n lẹ́yìn gan lẹ padà lọ tà wọ́n láti jọ́nà rẹ̀ sì bẹ̀rẹ̀ sí tó ń jẹ. bàbá ẹlẹ́wà gan ìmọ̀ ń bọ̀ bóòlù ṣe ṣẹlẹ̀. ní ọjọ́ lọ́dí 12 oṣù keje tá a lọ lọ yìí láàárọ̀ ọjọ́ yẹn wọ́n ní bí wọ́n ti jí báyìí náà ti gbóró kalẹ̀ tíjọba ti fẹ́ bínú báyìí èpè wọ́n mọ̀ ṣẹ́ bó ṣe ti ṣẹ̀wá láàárọ̀ ọjọ́ yẹn mo ti gba búrẹ́dì kalẹ̀ kó tó di pé mo wá gba búrẹ́dì kalẹ̀ níjọ́ Monday lọ́ndì lẹ́wọ̀n wọ́n wá ní kí ọmọ mi yẹn kó kó ọmọ lọ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ pé ọmọ ọdún kàbọ̀ sí lọ́mọ yẹn pẹ̀lú ọmọ ọdún mẹ́rin wọ́n ní kó lọ kó àwọn ọmọ yẹn kalẹ̀ pé àwọn ò fẹ́ ra ọmọ nínú ilé ọmọ sì kó ọmọ lọ nígbà tó kó ọmọ lọ ọmọ yẹn sì padà wá gbàtọ́ adijọ́ kejì ọkọ ọmọ yẹn wá pè pé àwọn ọmọ yẹn ń sunkún bí bàbá àwọn náà ló pè sọ́dọ̀ wọn wá bí bàbá sí kò ń ká àwọn ọmọ yẹn wá padà
wọ́n bá ní kọ́mọ̀kọ́ ọmọ wa o tó bá kọ́ ọmọ káwọn tẹ̀sí nípa wọn wà lábẹ́kúta ilé wọn sì wà níjọ yẹn wọ́n sàn ń ṣépè gbogbo èèyàn rẹ̀ gan bá dọ́dọ̀ àwọn bẹ̀rù wọn lórí ni àwọn ṣèkínní kan tó bá ti ń bínú báyìí kò sí kódà ọba àlùbẹ̀ kò ní bá wọn sọ̀rọ̀ kan gbọ́ kò tí wọ́n ti ẹni dá bí wọ́n ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn sàn ń ṣépè sáà èmi sì ń ta ẹ̀wà mi lọ nígbà wá ya ọ̀rẹ́ mi kan wá dé wọ́n wá fẹ́ ra ẹ̀wà $100 mo ti wá gba kúlà lọ́wọ́ ẹni wọ́n wá sọ fẹ́ni pé wo ìyá àjẹ̀bù kó tó mọ̀ sọ pé làwọn ti mọ́ra àwọn táwọn yẹ pé kò sí nǹkan táwọn yẹn rà ní báwọn ṣe wà yìí ráìsì àwọn máa ń rà ìdìbò àwọn máa ń rà wọ́n sá ti ń sọ̀rọ̀ yẹn nígbà wá ya ọwọ́ àtàmì làmọ́ wá ní mo nílò òótọ́ tí n bá sí bẹ̀ torí ṣẹ̀ṣẹ̀ mọ́ kó lọ́dọ̀ wọn ìgbà kan náà mo ti lọ rí tẹ́pọ̀ di ọdún mẹ́rin wọn ká sọ mí lẹ́wọ̀n ká sọ fún mi ọdún mẹ́rin ní ìfẹ́ lásán wọ̀rọ̀ rárá tẹ́pọ̀ àwọn èèyàn mi ní ẹ̀sẹ̀ fún mi lásán nígbà yẹn gba mo padà dé ní tó fún mi ní aṣọ padà mo wá sọ fún obìnrin mo ní òótọ́ náà tí n bá sí bí ẹ máa ń ṣe ojúṣe yín ṣùgbọ́n tí n bá ti dé orí olùbọ̀ ní ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì wáyé ẹ̀sìn bẹ̀lọ́tọ́ mi náà ṣe bẹ̀lọ́tọ̀ ni. irú ìgbéyàwó wo lẹ́yìn ṣeun ọmọ mélòó lẹ bí fúnra yín. mo bímọ fún ọgàn ọmọ 8 mo bí fún ọyọ sí jókòó ọkùnrin 4 obìnrin 4 ni mo bí fún ọ. ṣùgbọ́n èmi ni màá tẹ̀kẹ́ àgbègbè àwọn ọmọ yìí. amẹ́jẹ̀jọ lọ́lọ́ sí ni ẹ mọ́ rí. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ní fojú sunkún kankan nù. ṣùgbọ́n bí wọ́n ṣe wà yìí wọ́n le gan o. sábà mi bímọ fún wọn. àwọn míì bímọ fún àwọn ẹni yóò dúró tiwọn ọmọ méjì wọn bí fún èmi nìkan náà mo dúró torí sísí wọn fẹ́ mi. àwọn ìyàwó méjì kan ti bímọ méjì fún wọn. bẹ́ẹ̀ ni sà mo sì dúró èmi nìkan náà mo dúró tiwọn tí mi kú lọ́dọ̀ ṣùgbọ́n mi tí mo dúró tiwọn náà. gbàtẹ́ wà pẹ̀lú wọn iṣẹ́ kí náà ṣe. wẹ́dà ni wọ́n ṣe dìsìn. bẹ́ẹ̀ ni sà. ní táwọn èèyàn wá pé wọn bá abẹ́lẹ́ wá gan yìí. ìgbà tí wọ́n lé mi létò tó bá ti ń dàbà wọn èmi kódà gan ìròyìn nìkan ni wọ́n dájà mí nù lọ́dún tó lọ gbogbo torí mo mọ́ntẹ́lù bẹ́ẹ̀ sí wò mí mọ́ntẹ́lù mo tó ń ta ń jẹ mo wá rèlò ní sásá. ìgbà wo lẹ kúrò lọ́dọ̀ wọn kẹ́yìn ìgbà wo lẹ kúrò lọ́dọ̀ wọn. ọdún 12 oṣù keje yìí ni mo. nínú ọdún yìí. bẹ́ẹ̀ ni. kí ni programu wa wá ṣe lórí afẹ́fẹ́ bàbá lẹ́yìn ọmọ 8 ó yẹ kẹ́ ẹ rí parí ọmọ 8. ẹ ṣe ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi kì í sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ní bàbá. ní n tó dá wàhálà ilẹ̀ nígbà tí a bèèrè lẹ́ẹ̀kan mo ní ọmọ rẹ̀ ló dá wàhálà. ẹ sọ bẹ́ẹ̀. ó ti kó lọ́dọ̀ mi kọ̀mpútì ọdún 4 rí tó fi àwọn ọmọ méjì ẹ̀jọ́ lẹ̀ fún mi last born rẹ̀ tó bí fún mi last born tiẹ̀ tó bí fún mi nígbà náà ọmọ yẹ kò pé ọmọ ọdún kan tó fi filẹ̀ gbà tó fi sílẹ̀ ó gbé lọ ọmọ yẹ wá ní problem tó yẹ pé ọmọ yẹ ó kú ó gbé wá tí mo dẹ̀ ní ẹlẹ́rìí màá ní ká ẹ pé gbogbo àwọn yẹn náà nígbà tó dẹ̀ gbé ọmọ yẹ wá mo rí i pé kọ̀dísà tó ọmọ yẹ wà bóyá ó lè sọ̀fà ẹ̀ ṣùgbọ́n tí mi ti pé àwọn àbúrò mi ẹgbẹ́ lọ kó jígà ṣọ́ọ̀bù ẹgbẹ́ sọ́fẹ̀ ẹ lọ gbẹ́lẹ̀ lójú wíńdò lọ́dọ̀ mi. ọmọ bá jí padà. God so good mo wá padà wọnú ilé nígbà tí mo padà wọnú ilé ọkàn mi pẹ̀lú ọmọ yẹ pé ìyẹn ti lé gbọ́mọ lọ lẹ́yìn ọdún 4 tó wá dá padà tó yẹ pé àìlàláàfíà ló gbúdú àdá ọmọ yìí padà fún mi mo wá dúró bẹ̀rẹ̀ sí ní wo ọmọ yìí mo gbé tí mi sí igbá ìyá ọmọ yẹn mo yẹ gbogbo ẹ̀ wò nígbà tó bá tó kàn bí 5 minutes mo kàn ní pé ọmọ yẹn mi fa jáde mo láti gbé ọmọ yẹn ó di hospital nígbà tá a di hospital àjọlọ náà ni a di hospital nígbà tá a di hospital wọ́n tọ́jú ọmọ yẹn fún wa dókítà yẹn sọ fún mi pé ọmọ tí àwọn tọ́jú yìí wípé a gbọ́dọ̀ jí ó dìgbà tó bá tó jí fúnra rẹ̀ mo ní ṣé kí ebi bá ń pa ńkọ́ ọdún yẹn lèmi mọ̀ wípé àwọn dókítà máa ń fún yẹn ní abẹ́rẹ́ tó yẹ pé oúnjẹ ti wà nínú rẹ̀ mi ò mà torí kò lè mí ń gbé àtàfi ọmọ yẹn sílẹ̀ mbẹ́ mo sanwó tí ẹni ká san èmi dẹ̀ ṣe àwọn géètì kan fún àwọn kọ́sọ́mà mi mo fẹ́ wá ra union key lógún pa níjú àdínì bẹ́ẹ̀ mo ti máa ra key tá a máa ń fìtì máa ra dọ́ọ̀ mo sáré lọ sí mo wá sí gbòòrò mo wá ra kọ́kọ́rọ́ èmi ti fi òun lẹ̀ pẹ̀lú ọmọ nínú ilé pé bá mi dúró ti ọmọ yìí bẹ́ẹ̀ God so good kébi ó tó ti ìgboro dé ìyàwó mi ti fi ọmọ sílẹ̀ ó ti sá lọ padà lẹ́yìn ọdún 4 la tó ríra wa lẹ́yìn ọdún 4 ọmọ náà ti wọ sukùl báyìí o lẹ́yìn ọdún 4 la tó ríra wa ó ń lọ ó ń bọ̀ kì í sẹ́kẹ̀ ní kì í sẹ́kẹ̀. ọmọ yẹn ti wọ higher institution of learning. mo ló ti wọ sukùl báyìí. ó ti wọ secondary school. primary school. bẹ́ẹ̀ ni ọmọ yẹn ti wọ torí pé wọ́n pọ̀ lẹ́yìn ìgbà yẹn ní ọmọ kékeré ni so kọ́ máa lọ kó máa bọ̀ kò jẹ́ kí ọ̀gá tèmi gan kó dúró ní ara yìí mọ́. ẹ jọ mo fẹ́ bí ní nǹkan kan. ẹ bí mi sà. lónìí nígbà tí ìyàwó sí lọ́dọ̀ yín ìyàwó mi sì wà lọ́dọ̀ yín. èmi ò níyàwó kankan mi pẹ̀lú ìlànà gbélé mi yàn pẹ̀lú àwọn ọmọ rẹ̀ kódà ọmọ ìyáálé mi kan kò sí inú ilé gbogbo ọmọ tí mẹ́rin ilé mi ń lóbi gbogbo wọn. amẹ́rin tó kù sínú ilé 8 tí wọn nìkan ló wà nínú ilé. kò sí ọmọ mi kankan tọ́jú ọmọ ìyáálé mi tá a jọ ń gbé gbogbo wọn ti dàgbà àwọn náà ti dálé tí wọ́n ní tó náà dé mọ̀. bàbá ọmọ 8 ó yẹ kọ́rọ̀ yóò ṣe parí. bọ́lá ọba ni kò ṣe é ṣe. ìyá ó yẹ kọ́rọ̀ yóò ṣe parí. ọ̀rọ̀ yìí kì í sẹ́ẹ̀kan kì í sẹ́ẹ̀mí kì í sẹ́ẹ̀mẹ́wàá gan kódà bàbá tó bí mi wọ́n wà láyé dìsẹ́ wọ́n parí ọ̀rọ̀ etí. mo sọ mo ní ó yẹ kọ́rọ̀ sẹ́rí lórí ètò lórí rédíò yìí èmi ò so yín débi pé màá tó bàbá yín kódà yín tó àwọn ọmọ tẹ́ ẹ bí ṣùgbọ́n àwọn tó tó yín tó jù yín lọ tó bàbá tó bí yín tó jù wọ́n lọ wọ́n ń gbọ́ wa báyìí tẹ́yìn ò rí ṣùgbọ́n táwọn rí yín mo sì mọ̀ pé tí wọ́n rò ní pé àfikọ́rọ̀ ìwọ parí ọmọ 8 madam wọ́n máa lé mi káàkiri. ẹ lẹ́skíwùsì náà ó lé yín káàkiri kò dáa ẹbí mọ 8 ẹ gbọ́dọ̀ jáde mọ́ ó ti lè wọ àbákú laṣọ ewúrẹ́
bàbá kódà obìnrin burúkú ni obìnrin máa mẹ́jọ fún yín ẹ gbọ́dọ̀ kọ́ ọ́lẹ̀ mọ́ ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ láyé ìtọ́lọ́hún tó gbé fún yín nù tó bá ti pé ọ̀dà lóbìn ajẹ́ pé obìnrin tí ọ̀dà ń lọ́lọ́run fẹ́ fẹ́hùn tó bá ti pé kọ̀dà lọ́kùnrin ajẹ́ pé ọkùnrin tí ọ̀dà lọ́lọ́run fẹ́hùn ọmọ mẹ́jọ baba àgbárí eléyìí o. mo tún lọ́ọ̀dù mo fẹ́ sọ sa. mo má gbárí ẹ̀ náà fẹ́ sọ̀rọ̀. ẹ ti bèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan mo ní tí ọ bá wu Ọlọ́run bẹ́ẹ̀ kó parí. nínú àlàyé fi ní sọ̀rọ̀ mọ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ dádì mi. ó yẹ sọ. ẹ ṣe sẹ́ni bó ṣe wà yìí ní iwájú Olúwa àti ènìyàn ó dàbẹ̀ pé ó rí mi mo wà dọ́ọ̀lù fún. ẹ dọ́ọ̀lù. bẹ́ẹ̀ni ó dẹ̀ lè rí sí ìtọ́jẹ́ kí n dọ́ọ̀lù fún. torí pé sisi lẹfẹ. ẹ ṣe lẹ́yìn after ọdún mẹ́rin tí mo ló kúrò lọ́dọ̀ mi tó padà dé tí kò sí nǹkan kan ní ọwọ́ rẹ̀ ó dẹ̀ pè mí sákìyèsí iṣẹ́ tèmi náà bó ṣe ń lọ rí o ṣùgbọ́n lóòótọ́ o bó o bá sílé oúnjẹ kì í wọ́n èmi nínú ilé fún àwọn ọmọ mi àti ìtìmí máa bò yẹ bàtí sí lọ́dọ̀ mi ní púpọ̀ fún yín. náà ìgbà tí mo wá ṣe àlàyé fún ó ní kí n bá ti rí ọ̀nà owó kankan kí n bá òun wá kó o máa fi tajà mo wá ní ọ̀rẹ́ kan ní CCID Àgànkú bí ọ̀rẹ́ bí ọmọ ìyá mo wá bẹ́ẹ̀ ni yẹ sọ̀rọ̀ ẹni yẹn láti gbé mi wá sí challenge mo wá fún mi ní 100,000 ó ní 100,000 tí a bá lọ gbàgbọ́ mi láǹtà ni ó ní tá a bá gbọ́ 100,000 yẹn a máa fi 20,000 ní ajẹ́ 120 tá a máa san àti ìsanwó yẹn lọ mo tún wá promise ìwọ́tọ̀ jẹ́ ìyàwó mi wípé owó tí a gbà yìí tí o bá ti ń ṣe déédéé lórí rẹ̀ níjọ́ tó o bá ti lọ san owó tó o bá ti dé àbí kó o tó lọ bèèrè lọ́wọ́ mi mo dẹ̀ fún ní 5,000 tí mò ń bùn ní oṣooṣù tó di bá ti wà yìí. baba mo ṣe báyìí fún ìyàwó mi kò nítumọ̀. kò nítumọ̀. baba ẹ máa gbọ́ ẹ calm down bí ọ̀rọ̀ ọmọ kan báyìí tá a wò lórí Facebook ní òní ẹ calm down daddy calm down mọ́mí calm down lọ́sọ̀ọ́ jẹ́ ẹ̀ lé ní daddy calm down gbogbo ń tẹ́ ẹ̀rí kẹ́ ẹ ṣe fún ìyàwó yín gbogbo ń tẹ́ ẹ̀rí kẹ́ ẹ ṣe fún bí mo ṣe ń wò yìí ó dàbí pé ẹ nífẹ̀ẹ́ ọmọ. mo nífẹ̀ẹ́ ọmọ náà lè fọmọ mẹ́jọ lẹ̀ fún mi láàrin ọdún mẹ́rin. ọmọ mẹ́jọ. gbogbo àwọn ọmọ rẹ̀ tí a lọ ọmọ tó díjà alẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ kí n bẹ lọ́kàn mi fún mi. ó bàbá ṣé àwa àparí ẹ̀ láì jẹ́ pé ẹ sọ̀rọ̀ ni. kò ṣeé ṣe àwa ta ni ó parí kì í ṣe bí kì í sórí rédíò yìí báyìí á tún tọrọ sọ ni gbogbo tí mẹ́nu yín lẹ́sọ̀ gbogbo ìta ìsọ ìgan lẹ́tùtù sọ etí mo ké mọ́ yín lẹ́nu ẹ padà sọ ṣùgbọ́n tí ìfẹ́ kẹ́ ẹ sọ jù nítorí àwọn ọmọ mẹ́jọ yẹn irú Oríyọmí ń bẹ́nu wọn gómìnà ń bẹ́nu wọn ààrẹ ń bẹ́nu wọn nítorí àwọn ọmọ mẹ́jọ ni tí wọ́n sì jáde lára obìnrin yìí ẹ̀yin méjèèjì ọmọ mẹ́jọ ti jáde lára yá yìí. mẹ́sàn-án ni ẹ̀yọ̀ kan ló kú. díẹ̀ kábíyèsí Olódùmarè. bẹ́ẹ̀ ni ẹ̀ tọ́kọ bí fún mi ọkùnrin lónà ó kú ni ọkùnrin márùn obìnrin mẹ́rin ló bí. bí n bá wá sí pé mo ní owó lọ bàbá bí n bá lówó lọ obìnrin mẹ́rin ọkùnrin mẹ́rin bí n bá jí owó mo lè gbé mọ́tò fún yín ẹ má mọ̀kọ́ lò ó lò yá ìdá. mo lọ́ra mi dá. bàbá ṣé mọ́tò ó lò yá ìdá. mo lè mi dá o èmi mo lọ́ra mi dá. gbogbo family mi ti gbọ́rọ̀ ní orí rédíò níjọ́ Friday. pẹ̀lú gbogbo bí mo ṣe ń ṣe pẹ̀lú rẹ̀ kò mọ fún mi èmi ò dé wọ́rì mo ti mọ̀ pé bóun ọ̀bá mọ̀ sí bí àwọn ọmọ rẹ̀ ọmọ ṣùgbọ́n ọmọ tó ń dá wàhálà lẹ̀ ní ọ̀dọ̀ wa kókó tó ń dá wàhálà lẹ̀ ni pé àkọ́bí rẹ̀ tọ́jú obìnrin ó ti fi ọkọ láàrin ọdún mẹ́rin tó lọ yẹn gbogbo àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kí n bímọ ní ìsìn kọ̀mọ̀gbà náà o níjọ́ tó gbọ́ pé ọmọ àwọn bímọ lẹ́yìn ọdún mẹ́rin ọ̀sẹ̀ wà bá mi pé bo ni ọmọ àwọn ti lọ́kọ èmi mo jẹ́ kọ́ ọmọ bíi tí ọmọ rẹ̀ ti lọ́kọ láwọn ọmọ tí wọ́n ta kò mí yìí o ọwọ́ arí bẹ́ẹ̀ yẹ ọmọ táwa ń sọ yìí ó ti bímọ méjì fún ọkọ rẹ̀ iṣẹ́ ọkọ kò wá lọ déédéé onímọ́tò ni ọkọ ṣùgbọ́n láàrin ìgbà tíṣẹ́ rẹ̀ ń ṣe déédéé ìyá ẹ̀ máa ń lọ sọ́dọ̀ wọn èmi ò ráyè àti máa tójú bọ́lé àná tèmi kiri ó máa ń lọ sọ́dọ̀ wọn tó bá lọ sọ́dọ̀ wọn gbogbo nǹkan tí a bá ṣe tó bá dé màá níbò làlàáfíà wọn ó máa ń ròyìn wọn dáadáa fún mi níwájú Olúwa àti ènìyàn bẹ̀tí nǹkan wá ṣéǹjì fọmọkùnrin yẹ ọmọ tèmi ó wá kú lọ́dọ̀ rẹ̀ ó wá sílé tabadẹ ti fẹ́ ṣe ìnáwó àbáfẹ́ sọdún kan tí máa kó gbogbo wọn àtàwọn ọmọ tí bobi tẹ́lẹ̀ gbogbo wọn máa ń wálé ọdún àjọsọdún èyí tó wá pẹ́ jù tí wọ́n bá wá lónìí láàrin ọ̀la sọ̀tún lẹ́wọ̀n kálukú padà ọmọ tó wá dá wà láì lẹ́yìn òun wá láti ìgbà túnú àwẹ̀ ló ti wá sọ́dọ̀ wa àwọn àbúrò rẹ̀ méjèèjì yòókù náà ti yẹn bímọ àwọn ti padà jọ́kejì jọ́kẹta ọmọ ilé yọ̀ wá lọ mọ́ kí ló dé kí ló tó ṣẹlẹ̀ obìnrin ni wọn bá ọ̀dọ̀ ọkọ rẹ̀ ẹ ṣe ntọ́jà wà lálẹ́ láàrin wa mọ̀ ń bẹ́ẹ̀ ni mo ń lọ gan kókó gan nìyẹn o. torí táàmù mo fi ṣe. ẹ ṣe ẹyin lẹ pé bíbí tẹ́mi náà ti wá ní ìmì ìpadà dìbẹ́mọ̀ lálẹ́ yìí. wọ́n náà yín àbí. bẹ́ẹ̀ ni sà bí ní náà ni tó so lápá. ọdún yìí kéde lẹ́yìn. kí ló ṣe ń gbà ní. oníjọ́ náà pàtí dá sí lódìdí oṣù kan tí mo dé ní ẹlẹ́wà ẹ̀ gbọ́ ni. bí ọba bí wọ́n bá bínú láti ọba àdúrà bá dẹ́sẹ̀ ti yín. alẹ́ mi ò kí ọgbọ́. mi sọ ọ̀pọ̀lọpọ̀ jọ́ ni sun lẹ́sẹ̀ wò. èmi ò kí ọgbọ́. tẹ́ bá dá wà lálẹ́ yóò sùn ẹ̀ nígbà. ìlú wo lẹ ti wá. Fẹ́mi Ìbàdàn ni. ìlú wo làwọn ti wá. Ìbàdàn ni. níbo lẹ ń gbé. Abala la ń gbé. Ìbàdàn bí lẹ ń gbé. bẹ́ẹ̀ni sà Abala lọ́lọ́gùn máa kẹ́. ẹ̀yin méjèèjì sì ń dojú tì mí
wọn làwọn sún mi jàre. wàhálà yìí wo ló sọ. ọ̀rọ̀ ẹ fẹ́ mi gan. ó sún mi o. yọ yanjú. ẹ jẹ́ kí n lẹ́ndì ọ̀rọ̀ ẹ̀dùn ọkàn mi ẹ jẹ́ n sọ délẹ̀ dàdí. mo lè yípa ẹ wọ́n ta ṣe program ọjọ́ Friday wọ́n tún wá pé ọmọ mi ipe tí mi bá wá sí ìlú àbálá àwọn ọkùnrin mi bí ọkùnrin ni láwọn òkúta fojú kan. ìyá sì lè ṣe ilé ẹsẹ̀ wọ̀ wọ́yì. ìyá lè ṣe ní o wọ́n ti bàbá pẹ̀lú àbálá wọ́n bá ní ma jẹ́ kó sẹ́tọ́ lè bá wọn sọ̀rọ̀ ṣẹ́tẹ́ máa ń bínú odidi ọlọ́pàá rẹ̀ wọ́n ti ń sọ nǹkan ọ bá wọn sọ̀rọ̀ odidi oṣù kan lè fi dẹ́nu ilé wa wọn ò yí padà wọ́n sì lọ́tọ́ ìṣẹ̀lẹ̀ lọ́tọ́ ẹ wá ní mo fara mọ́. èmi ò kí ọ fara mọ́ Ọlọ́run ní ìjájọ sí máa ń aṣọ ni mo fẹ́ aṣọ ọ̀bẹ mi kí kẹ́rù mi ìrọ̀lẹ́ pa ọmọ yìí làwọn ṣàtìrì bí wọ́n ti ń lérí náà ọ̀rẹ́ ìwọ̀n ọmọ ti dojú ẹ̀dùn ọmọ tí mo sọ yẹn ọwọ́ adigun ọmọ yẹn wá kó lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tó wá bá wa àwa aṣọ ọdún ìtura àwẹ̀ tán àwọn àbúrò rẹ̀ gbogbo jẹ́ kí n sọ̀rọ̀ mo ti máa ṣe náà nù. ìrọ̀lẹ́ pa òsì kì í ṣe pé bá kúrò náà ni wọ́n gbogbo agbára lọ sí. ṣègbọ́n tí wọ́n ṣe nù. ọwọ́ adigun pé mo wá pè wọ́n ṣàkíyèsí mo ní ìyá alágbájá àwọn àbúrò rẹ̀ ti padà sílé ọkọ tiwọn kí ló dé kò ní yí ara sọ̀rọ̀ mo tọ́ àdéhùn tó ngbà ọmọ pọ̀ lọ́nà fún wa èpè burúkú tí wọ́n ṣe pé wọ́n á máa wọ́sọ pupa tí wọ́n gbẹ̀gẹ́lì pupa bẹ́ẹ̀ sẹ́wọ̀n wọ́n yìí wọ́n jẹ́ wọ́n máa gbé mi sẹ́pẹ̀. gbogbo ayé kí gbọ́ tèmi náà jọ Friday. tẹbi wọn kọ́ ń tẹ̀ wá náà ni. wọ́n ní mọ̀tẹ́ ẹ jẹ́ n bá débi tí mo fi ń tẹ̀ wá. ẹ wá tẹ́ ẹ ti tẹ́ bọ̀ mo ti rà lẹ́ mo ti rẹ̀ kúrò lẹ́ gbẹgbẹ́. ṣé wàá rí ọmọ tí mò ń sọ yìí mo wá pè ya ìsákìyèsí mo ní kí ló dé ọ̀jẹ̀ kọ́ bá ní ọ̀padà sílé ọkọ rẹ̀ mọ́ ó ní kí n má dàsá àárín nǹkan kan pọ̀ fọ́kọ rẹ̀ mọ́ ni mo ní kò ní fọ́kọ rẹ̀ mọ́ bí ibo nígbò lẹ́jọ́ mọ̀ yín tó fi ní kò ní fẹ́ ọkọ rẹ̀ mọ́ ibi tí wàhálà ti ń bọ̀ mọ́ sọ fún yín o ibi tí wàhálà ti ń bọ̀ nìyẹn ó ní kò ní fọ́kọ rẹ̀ mọ́ níṣẹ́ bí dáadáa bí ọba fọ́kọ rẹ̀ mọ́ ilé mi kí wọ́n máa gbé ó kó àwọn ọmọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ àwọn ọ̀pọ̀ ọmọ kan lẹ́yìn ọmọ rẹ̀ tó kéré jù tó ń pẹ́ lẹ́yìn nígbà tó di ọ̀sẹ̀ kejì tí ó dé ọmọ yẹn mú lọ́wọ́ ni ọmọ mi gbọ́mú lẹ́nu ọmọ yẹn tí bá ti bí sẹ́ni tí mo wọ yàrá àti tí mo ń sùn ìgbé lọ́mọ wọn máa ké nígbà tí kò rí ọmọ mu èmi àwọn máa pe ọmọ mi pé àmínà wá dá ọmọ rẹ lóhùn dá ọmọ rẹ lóhùn tí máa pé bí ẹ̀mẹ́ta ìnẹ́ni nǹkan dáhùn ń wà jáde ní orúmù tèmi ń wà lọ sí ibi tí ẹ wà àmínà irú orun lọ àsùntọ́ ọmọ rẹ ń ké báyìí láti bí wákàtí kan tí ò dá lóhùn nígbà tí n bá wo ibi tí yá sùn ènìyàn ọmọ mi ń bẹ̀ mọ́ ọmọ nìkan tí ń kéde ń lórí. gbogbo ilẹ̀kùn lé wọn máa ti máa wà lọ́sọ̀rọ̀. yóò wá kan ilẹ̀kùn ìyá alágbájá ẹ̀ ń sọ tèmi tí sọ ti ẹ̀ ń jẹ́ gbogbo ayé ti gbọ́. wọ́n wá kànlẹ̀kùn ìyá alágbájọ́ ní ìmọ̀lá mi lálọ́sọ́ ọmọ rẹ̀ ń ké báyìí láti ẹ̀ka ọlọ́lọ́ yàgbẹ́ni tó wá di ìdájí jẹ́ bá ń kírun lọ́wọ́ ẹ̀ tó lọ yàgbẹ́ni ó tó dé ọmọ mi àfi ìbọn bọ́ọ̀rù báyìí bẹ́lẹ̀ bá wá déédéé náà ló ṣe. ọ̀dọ́ ọkùnrin mi rẹ̀ sọ. ọ̀dọ́ ọkùnrin mi ní sùn gbogbo tó dé sùn lẹ́rìí mi ń sọ fẹ́ yín ọ̀dọ́ ọkùnrin mi ní ọ lọ. ìyá rẹ̀ ń rábọ̀ rẹ̀. ń bá wá bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ ọlọ́lọ́ yàgbẹ́ni ọfẹ ṣe kínní ìmí náà bá tó wọnú ilé ìmí wà lọ jókòó ńta nígbà máa jókòó ta yín retí ẹ̀ ń tọ́ lọ yàgbẹ́ kí ìwọlé ó ní ìlàjì kan máa mi tó dé o bílẹ̀ bá wá wọ́n mú mọ́lẹ̀ bílẹ̀ bá wá wọ́n mú mọ́lẹ̀ bílẹ̀ bá wá wọ́n mú mọ́lẹ̀ mọ́ wá pè ya rẹ̀ sákìyèsí mi ni à bó o ní o ṣe dàbá yìí jẹ́ kọ́ mẹ́rọ padà ó ní kò ní fẹ́ ọkùnrin mọ́ ni kí ni tó wà láàrin tó ní kò ní fẹ́ mọ́ ọ̀dà náà jẹ́ aránṣẹ́ sí ọkọ rẹ̀ ọjọ́ tó máa ti ẹrù fún ọ ni wọ́n ń dá tá a bá pe ọkọ rẹ̀ àmọ́ tọkọ náà sọ bíyàwó mi ṣe bó ṣe tagbá mi ni ó tagbá mi ni o kí n má wá kọ̀ wá sí ọmọ rẹ̀ ká tó fẹ́ ṣe mistake nílé ń gbọ́dọ̀ sọ̀rọ̀ tọ́mọ rẹ̀ bá ṣe mistake kan ń gbọ́dọ̀ sọ̀rọ̀ àfi tó bá ti wí kí n gbọ́ èmi ò sì ní faramọ́. sáàmì náà yẹ làkọ́bí wọn. ó làkọ́bí tiẹ̀. tí wọ́n ti ok àwọn àbúrò àmì náà ń kọ́ bí bẹ́ẹ̀ ló ti wà sóbìnrin gbogbo àwọn ọmọ yìí. obìnrin mẹ́rin ọkùnrin mẹ́rin ló kù márùn lọkùnrin ìkan ti kú. ìbejì mélòó lẹ bí. mi ò bíbejì rí. bíbejì tó máa pé mẹ́jọ. mi ò bíbejì rí. èyí ọ̀dà àwọn ọmọ tó kù yẹn ìgbésẹ̀ wo náà gbé láti yanjú ọ̀rọ̀ yìí. wọn ò dúró láti yanjú ẹ̀yìn ìyá wọn ni wọ́n wà o wọn ò dúró láti yanjú anything. sáwọn náà fara mọ́ ní tẹ́lẹ̀gbọ́n wọn ń ṣe ni. ẹ ṣe tí ìyá wọn bá ti pè án wọnú ilé èmi káàkiri níṣẹ́ tèmi tí n bá níṣẹ́ ṣọ́ọ̀bù tí n bá níṣẹ́ ní sáìtì màá lọ sí sáìtì ọ̀dàlẹ̀ kí n tó dé ṣùgbọ́n tí ìyá wọn bá ti sọ fún wọn kó dàjẹ́ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí tí n bá ti yọ lọ́ọ̀kan báyìí wọ́n kọ́ tiẹ̀ wọ́n lè gbọ́rọ̀ bàbò mi lọ ṣùgbọ́n olóye nìyí ó yè a lè wà lóko ká mọ̀ mọ́ tá à ń ṣe. it's alright baba it's alright ẹ sún mọ́ microphone. ẹlẹ́fẹ̀ẹ́ gbéyàwó yìí mọ́. àyìn fẹ́ mọ́ ó ti sùn. ok o tẹ́ bá lé mi kí. it's alright ní tẹ bẹ́ẹ̀rẹ̀ kí reason tẹ fi fẹ́ mọ́. kí a béèrè lọ́wọ́ ẹ̀ ní ẹ fẹ́ bàbá yìí mọ́. àyìn fẹ́ mọ́ kálukọ́ mọ́ ọlọ́run rẹ̀. bàbá ṣe báyìí mo ti gbọ́ ṣe báyìí wọ́n fẹ́ yàwó tí. wọn ò ní ìdí ẹ̀ mọ́. èmi náà ò ní ìdí wọn mọ́. ẹ̀yin sì ní ìdíyàwó yìí. ṣé mi. táwọn ọkùnrin ọba ní ìdìbò ni mọ́ bá ṣe mọ́ ṣe. bá sọ fún mi lọ́dọ̀ wọn. it's alright obìnrin yìí. èyí ẹ wí kàdé wọn wọ kí. kò ní jí ẹ sọ̀rọ̀. ẹ wojú obìnrin yìí bàbá ó yẹ wojú ẹ kẹsàn-án pé ẹ fẹ́ mọ́ ẹ wojú ẹ fẹ́ mọ́. èmi kò fẹ́ wọn mọ́. èmi kò máa ń fi sára wà láwọn. èmi ò fẹ́ máa. èmi kò fẹ́ yín mọ́. it's alright. àpẹẹrẹ ni ọjà ń débi tí mi ò bá wá ìyẹn tó lè wá bá mi mọ wa. it's alright. tí tí ìwú ẹ. it's alright. àwa ó wà. nbẹ bá wà bẹ bá yín. àwa ó wà. ètò ilé. it's alright baba. ẹ ti sọ̀rọ̀ mo mọ̀ pé ẹ sì nífẹ̀ẹ́ yàwó. gbogbo àwọn ọmọ rẹ wọ́n wá sùn bù mí ṣé tí àwọn ọmọ ìyálé mi bá ń bẹ pẹ̀lú mi sẹ́yìn lè máa ṣe gbóńtẹ̀ sí. ọmọ ìyálé yín gan ti mọ gbogbo ọ̀rọ̀ yín wọ́n jẹ́ yọjú tán ti sọ́sọ́sọ́sọ́ láì mọ ìgbà. bàbá wọlé wa bí yan. bàbá èmi kọ́ gbogbo ẹjọ́ tán. kí ló dé tẹ̀ yọra yín lẹ́nu gbogbo ọ̀rọ̀ tẹ sọ lẹ̀ yìí ó ń là káyè yẹn kan ò ní pé sọkúsọ lẹ sọ
bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ wọ́n yẹn. padà lé ọkọ rẹ̀ sí adogun tẹ́ gbógun tì mí nulẹ̀ sẹ́mi lọ́kọ rẹ̀ ní àdébí. kọ́lékọ́lé wọ́n ti mọ wa. ṣé wọ́n bá má bàtọ́ bá rẹ lọ lé ọkọ ni. mo ti sá lọ ń gbà náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta sukùl mo kó wọn sí kọ́lẹ́jì mo fi hàn sí nígbà tí o sí àmójútó ló ń kálukú wọn lóyún kí. baba mo rí tẹ náwó. bẹ́ẹ̀ni ok ẹ mọ̀ pé ní ọjọ́ Friday tí orúkọ yẹn jáde wọ́n ní mò ń ta ẹ̀wà. wọ́n sọ bẹ́ẹ̀. orísìí tó fà ni mo fẹ́ tó sọ fún yín owó tí mo ní mo lọ yá ní 100,000 tí mo ní mo gbé fún pé kó mo fi ta ọjà nígbà tó di pé ọba ọmọ rẹ̀ jáde nínú ilé jọ́kì ní gbogbo àwọn kọ́sọ́mà rẹ̀ wọ́n ń wá jọ́kejì wọ́n ń wá ṣùgbọ́n lára àwọn ọmọ rẹ̀ tó bí fún mi náà ni wọ́n mọ̀ ń pa ẹ̀wà yẹn títà. ok mo wá láti pè kánú wa pé ṣe bí owó tá à ń san ní gbèsè ní oṣooṣù ṣe bí àṣà náà ni mo wá pè kánú àwọn ẹ lọ́wọ́ nínú sọ́ọ̀dọ̀ ìyá rẹ̀ ẹ̀wà tẹ bá rí mbẹ̀ ẹ máa ṣí n tẹ bá nídìí láti fi tó nídìí owó màá fi náà ṣí yín ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ta ọjà yẹn mo fi wá sọ pé mi ni mò ń ta ọjà ṣé mi wà fi ṣe wẹ́dà lẹ̀ wà lókùtì ń gbọ́n ta. bí wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́nu gbèsè ṣe wẹ́dà yẹn. ọ̀sọ́mọ kankan tí bá wọn tàwọn ọlọ́mọ kankan ó bá wọn yẹn lọ sí kò sọmọ ayé lẹ́tà fúnra yín ó gba àwọn dábàá mẹ́rin sọ. ẹ wá já ṣe báyìí madam. ọjà tí mo ṣe àyájọ́ 46,000 ni mo rà lẹ́nu torí pé kẹ́ẹ̀kì kan mo rà yín lẹ́yìn lẹ́fún fẹ́ wà. wá mílíọ̀nù. madam. ó bá sọ mi sì gbẹ́dọ̀ ọ̀dọ̀ yín pátápátá ti kó lẹ́nu kọ́ mọ́ ó bá sọ mi ní ti gbà lọ́wọ́ yín pátápátá. ok máa bọ̀. madam. bí wọ́n ti máa ń ṣe nu. madam. sá. kí lẹ fẹ́. nígbà tí mo fẹ́ náà mo ti sá fún yín o ó ti sú mi ní. èmi ẹ bá mi sọ̀rọ̀ ẹ̀ ń jà lọ ni kí lẹ fẹ́ ni mo bí ó yá kí lẹ fẹ́. nǹkan tí mo fẹ́ ni pé sẹ́gbọ̀n mi gba sọ mi sí ẹkú mo fẹ́ gbà padà tó aṣọ kan tí mo ti wọ̀ kó lọ́dọ̀ wọn. aṣọ yín sì wà lọ́dọ̀ bàbá. ó wà lọ́dọ̀ wọn. èmi kò ní ọ̀fẹ́ tèmi àní. ọmọ akọ aṣọ mi tí kì í ṣe ìsìn wọn ṣẹ̀ṣẹ̀ mọ́ síbẹ̀ wọn mú akọ aṣọ mi kó lè tí wọn kò lọ sí àárín ìgbà nígbà. mẹ́wàá ṣẹlẹ̀ obìnrin kan ó sì ká àwọn ọmọ inú ilé àwọn ọmọ kéékèèké ó sì tilẹ̀kùn pamọ́ ó sì sá lọ àwọn ọmọ kéékèèké mẹ́ta sì ń dáyé ṣe túnde sọ́wọ́ àmẹ́ ọwọ́ àmẹ́ ọmọ tí mo rí ẹ̀ ń dùn mí níjẹta tí mo gbé wá sórí ètò alábàárò mi tẹ ẹ bá mọ tó ṣẹlẹ̀ tí ó fi ju ọmọ yẹn bí ẹ jù sí ẹ̀yà bí ọmọ ẹ sì káwọ́ lórí pé kí ló ṣẹlẹ̀ yìí ẹ sì mọ pé kí ló ṣẹlẹ̀ ìwọ̀n fẹ́ gbọ́rọ̀ ẹ̀rí ìyá rẹ̀ ti dé o bọ́ọ̀lù ọmọ ṣe ìrìn àjò dénú gọ́tà lórí àpáta lọ́jọ́. bá ń gbọ́ mọ ṣé ẹ gbàgbé ọmọ yìí ká gbé wá sí orí ètò alábàárò mi níjọ́ Monday ta ni wọ́n múra fún dáadáa àmọ́ bọ́yọ́kùnrin ni àmọ́ bọ́yọ́bìnrin ni kí wọ́n tó tu wọ́n tó rí pé obìnrin ni o ta náà mọ́ kọ rẹ̀ kí ló kọ rẹ̀. Deborah kẹ́ńkẹ́ bàbá rẹ̀ lọ́jọ́ àbí ìwọ gangan. èmi lọ́jọ́. ìwọ lọ́jọ́ pẹ̀lú ẹbí èmi lọ́jọ́. Deborah rẹ̀ o ọmọ tí a rí ta ni ó ju ọ̀já sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́ Monday bóun ló ṣe wá rìn bóun Deborah ṣe rìn tẹ́ débi tí a ti gbé e bóun Deborah ṣe rìn òbí ṣe ń wojú mi you like me I like you too ọ̀ya ẹgbà bẹ̀rẹ̀ Deborah ọ̀ya gbà ọmọ bóun lẹ́sẹ̀ mí yẹn ẹ mọ́ mi bá a mọ́ mi yẹn ò dáa ó ti lọ òkè ju ẹ fọkàn balẹ̀ dídùn lọ sọ̀sọ̀ bóun ló ṣe jẹ́ káàrin bá kọjú sí mọ́gàjì màmá gẹ́rọ́ yẹn kọjú sí o màmá ẹ má sunkún tẹ́ ẹ̀ bá rí ìdísí nǹkan ọba tó fàgídì gbó ṣe meeting point tí ẹ sọ̀rọ̀ sí microphone. kálẹ̀ ọgbà ọmọ Nàìjíríà èmi ò sí lẹ́mú tíráfù rí o ní ìgbà bó ṣe gbé ọmọ ló gbé kú ọ̀ǹtọ́ tó lọ gbé kú ọ̀lẹ́yìn àti ìfìjẹ́ lóòótọ́ lọ́mọ yìí bó ṣe bí kò rẹ́ni gbá ṣùgbọ́n mi lẹ́nu kò bá mú bẹ́ẹ̀ kò bá mú nígbà tí ó di mega operation ló fi bí ṣùgbọ́n gbogbo bí mo ṣe jẹ́ gbèsè tí ó kò sí lọ́wọ́ mi mọ́ àjùmọ̀ ni títí tí mo fi tíráfù àìlùmọ́lẹ̀ mọ̀ ń pọ̀ tí mo rọ̀ bí ògì tí mo fi ràn ọmọ yìí pé nígbà tí wọ́n kú lé káàtó àbíbákan ìsọkúsí ni lóòótọ́ kò sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo sì wọ́n lọ rẹ̀ gbé ọmọ yìí tọ́lá àmọ́ nítorí ọmọ ilé dá lọ́la mo sì wọ́n rẹ̀ gbé ọmọ ìṣẹ̀lẹ̀ ìwé jẹ́ kàyéfì fún mi torí tọ́lọ́wọ́ wá tí ò rí ni. It's alright mama it's alright kí lorúkọ tiẹ̀. Ibrahim Rọkíbá lorúkọ mi. Ibrahim Rọkíbá. bẹ́ẹ̀ni. ta ni olóyún ọmọ yìí fún gan. ẹni tí mo lóyún rẹ̀ fún kò gbà. n sọ pé sọgbà àbí ògbà dáhùn béèrè yẹn ta ló lóyún ẹ̀ fún. Wàsíù lorúkọ rẹ̀. Wàsíù kínni. Tìjání. Wàsíù Tìjání níbo ní ń gbé. Ọ̀ṣun ló wà. Ọ̀ṣun níbo lọ́ṣun. Ìkírun. Ìkírun iṣẹ́ kí ló ń ṣe. Electrician. bóòlù wo àti Wàsíù Tìjání ọmọ wọn ní Ìkírun ti pàdé. ibi tí mo ti ń kọ́ṣẹ́. níbo ló ti ń kọ́ṣẹ́ ńgbà náà. iwájú ṣọ́ọ̀pù ọ̀dọ̀ ẹ̀ ni mo ti ń kọ́ṣẹ́. ní Ìkírun àbí. bẹ́ẹ̀ni. sọ́mọ Ìkírun nìwọ náà ni. rárá o. ọ̀dọ̀ ta ló ń gbé Ìkírun gbà náà.
ọ̀dọ̀ mẹ́mi ni mo ń gbé. mọ́mí rẹ náà ni. bẹ́ẹ̀ ni. so màmá kí lẹ́yìn ṣe ń kírun. ìṣòro la ń gbé ìgbà tí gbogbo nǹkan dàrú tí ò sówó fún mi mo wá sọ ọmọ ọ̀dọ̀ ńlẹ̀ yìí. oh kírun gangan lẹ ń gbé. bẹ́ẹ̀ni. ok nǹkan ló dàrú tẹ fi wálẹ̀ yìí láti kírun. bẹ́ẹ̀. ok bó ló ṣe wá sí ọmọ bó ló ṣe ṣe lọ́jọ́ yẹn mo ti gbọ́ sórí yẹn má parọ́ o kẹsàlàyé bó ṣe ṣẹlẹ̀. ọjọ́ yẹn bí mo ṣe gbé pọn nígbà tó ti sú mi tí mo ti rò tí ò sí kankan mọ́ òun ni mo wá lọ gbé síbi tí mo gbé sí. ìsítórì tí mo gbé yàtọ̀ sí yẹn o fẹ́ lọ́kọ ṣé ọkọ tó fẹ́ complain pé òun ò gbọ́dọ̀ rọ́mọ yẹn ni àbí kò mọ̀ pé ó ti bímọ o sọ fún un báwo ló ṣe jẹ́. rárá o kì í ṣe pé mo fẹ́ lọ́kọ o ṣùgbọ́n níjọ́ tí mo gbé kalẹ̀ tó bí mo ṣàṣe gbé kalẹ̀ ó ní mo wá lọ tí mo wá pàdé ọmọkùnrin yẹn. ọjọ́ tó gbé kalẹ̀ lọ pàdé ọmọkùnrin ọjọ́ tó gbé kalẹ̀ gan báyìí lọ pàdé ọmọkùnrin yẹn. mama ẹ bá bá ń fọwọ́ kàn láà ara rẹ̀ sì á ń gbóná ní èsì báyìí irọ́ ni máa jáde yìí ó gbóná báwọn. ṣàlàyé kí ló ṣẹlẹ̀ ọpọlọ wa ló fi ṣeré báyìí so ọmọ implication tó ṣe sá o mọ implication tó ṣe o mọ ibi tó ọmọ wà látọjọ́ yẹn o mọ tó lè ṣẹlẹ̀ sọmọ ibi tó jù sí are you alright o sọ fún wa pé ọgbọ́n ọmọ ẹlẹ́ o wá pàdé ọkùnrin búlọ́ọ̀dì fòòlù búlọ́ọ̀dì fòòlù rọkíbá ṣàlàyé fún wa bó ṣe jẹ́ mo yí parọ́ ń bí àwàyí a ní lie detector ẹni tó parọ́ tó ju tiẹ̀ lọ ajá ń bí tó bá ti ń sòótọ́ là á mọ̀ lánàá kò sọ̀rọ̀ ó ti dójú ọ̀gbagadì àánú ló kù tó rí gbàǹbí ó yá sọ̀rọ̀. lóòótọ́ ọmọ yẹn mo bí ní rẹ nígbà ọ̀dọ̀ mẹ́mi ni mo wà so nígbà tó sú mi ni mo jáde kúrò nínú ilé ọjọ́ tí mo jáde kúrò nínú ilé mi ì mọ ibi kankan tí mo lọ mo ṣàkẹ́rù mi so ọjọ́ yẹn mo rìn lọ ni mo wá pàdé ẹni yẹn mo ṣàṣe wá pàdé rẹ̀ ó wá dó sẹ́gbẹ̀ẹ́ mi ó ní pé níbo mo ń lọ mo ní mo lọ sí ọjọ́ ó ní kí n jẹ́ kóun gbé mi ṣàgbà kó gbé mi mo ní gbọ́mọgbọ́mọ ni pé kó fi mí lẹ̀ kó máa bá tiẹ̀ lọ ó ṣàlóhùn ṣe gbọ́mọgbọ́mọ pé òun fẹ́ ẹ̀pù mi ó ṣàgbé mi dé ọjọ́ ní Sábó so ìgbà tó gbé mi débẹ̀ èmi ti rò pé ó ti lọ ni ó sì dúró sí environment ibẹ̀ so ìgbà tó yá ni mo padà rí ó ní pé ta ni mo kàn lẹ́ ń dúró dè níbí gangan ó ní mi dúró dè ẹnì kankan pé kí ló ṣẹlẹ̀ èmi ṣáà ń kí fún bẹ́ẹ̀ yẹn ó wá ní wípé ibi tí mo wà yìí pé ibi tó léwu ni pé àwọn haúsá tó wà níbí pé tí wọ́n bá mú mi pé wọ́n kàn bá mi sùn wọ́n dẹ̀ lè pa mí ìgbà tí mo wá gbọ́ yẹn ẹ̀rù bá mi mo wá ní kò síbi kankan tí mo lọ pé mi kàn lè mọ pàtó bí tí mo ń lọ ó wá ní mo dà pé òun ó ṣe ìrànlọ́wọ́ kan fún mi pé ṣé kí n mọ tẹ̀lé òun lọlé nítorí òun lè fi dá mi fi kalẹ̀ sí ibi tí mo wà pé obìnrin ni mí ó ṣàgbé mi lọ sí ilé ọ̀dọ̀ wọn. pẹ̀lú ọ̀kadà. bẹ́ẹ̀ ni. ok. ó gbé mi lọ sí ọmọ ń kọ́ ń gbà yẹn. ọmọ wà nílé. ok. so ìgbà tó yá tí mo wà lọ́dọ̀ wọn di ọjọ́ kejì ni mo wá lọ gbé ọmọ yẹn níbi tí mo gbé sí nílé mo wá lọ gbé so ìgbà tí mo ṣàwò pé àwọn eléyìí ṣé wọn ní padà tì mí síta báyìí pé nígbà tó bá wádìí pé ó yẹ kí n lọ tí mi lọ mo ṣàwà gbé ọmọ yẹn mo wá tẹ̀ kalẹ̀ síbẹ̀ mo wá ibi tí mo ṣáà ti tẹ̀ mo ṣe kọjá kúrò bẹ́ẹ̀ díẹ̀ báyìí mo rí bàbá yẹn tó ké mọ́ àwọn ọmọ kan pé ṣé wọ́n fẹ́ gán tírélà ni so ìgbà tí mo ṣàrí pé bàbá yẹn lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ kọjá bọ̀ ẹnìyẹn o kò fura sí mi pé èmi ni mo gbé ọmọ kalẹ̀ so bó ṣàṣe wá kọjá lọ ó ṣe díẹ̀ mo wá dọ́gbọ́n lọ sọ́nà bí ni mo wá rí tí bàbá yẹn ṣáà ń pariwo nígbà tó gbọ́ tó wọn tọ́mọ ń ké bàbá yẹn wá lọ pé ìyá kan pé kọ́ bọ̀ wọn mú torchlight pé mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ibi báyìí so bàbá yẹn wọ́n ṣáà gbé ọmọ yẹn gbogbo àwọn aládùúgbò ṣáà pọ̀ wọ́n ṣáà ń ṣépè wọ́n ṣe bọ̀ kò sẹ́nibọ̀dì tó mọ̀ pé èmi ni mo gbé ọmọ síbẹ̀ bọ̀ mo kọjá lára wọn jọ yẹn so bí mo ṣáà ṣe wá kọjá ìgbà tí mo wá ń lọ ọmọkùnrin yẹn ó wá pàdé mi lójú ọ̀nà pé ibo ni mo ti ń bọ̀ mo ní ọ̀dọ̀ mọ́mì rẹ̀ ni mo ti ń bọ̀ pé kó mọ̀ wọ̀rí ibi tí mo ti ń bọ̀ ó ṣáà gbé mi lọ sílé ọjọ́ kejì
mo wá wò pé mo wá tún fẹsẹ̀ rìn lọ mo fẹsẹ̀ rìn bọ̀ wá sí ọ̀nà tí mo gbé ọmọ sí bí ó ṣàti tún pàdé mi nìyẹn torí òun ń ṣiṣẹ́ ọ̀kadà ó ṣàpàdé mi bó ṣe wá pàdé mi pé ibo ni mo lọ mo ní mo fẹ́ lọ ra nǹkan ni pé kó jọ kó gbé mi dé ibi tí mo ti fẹ́ lọ ra nǹkan bí mo ṣàṣe wá débẹ̀ mo ní kó dúró ní títì mo fẹsẹ̀ lọ bí tí mo gbé ọmọ sí ẹ̀sà bọ̀ mọ́ bẹ̀ mọ́. ìwà bọ́ mọ́ bẹ́ẹ̀. It's all right. Ẹ ká lẹ́ jàre ẹ sọ fún mi pé rọ́ nípa ẹ sì tó bá jò dúdú ní ọ̀rọ̀ yẹn jàre. kò parọ́ sà. Ẹ sọ̀rọ̀ sókè. kò parọ́ sà. Bẹ́ẹ̀ ṣe pàdé ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni sà. Ẹ pàdé ẹ̀ ní ìsìn tọ́jọ́ mélòó ó tó sùn mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí fẹ́ra yín báyìí. kò tí ì pẹ́ rárá sà. Ó tó sùn mélòó. ètò mi rántí náà. Ìdùwà ṣáàtì ẹ̀ rántí ẹ kó rántí ó tó sùn mélòó. àbúrò sùn kejì àbúrò inú tó sùn méjì bá. Ó ti tó sùn méjì báyìí. Ó ṣe. Ó ti tó sùn mélòó tó ti gbọ́ ọmọ jùlẹ̀. kò tí ì tó ṣù. Ó ti tó sùn méjì tó ń dín fẹ́ ọ. Ó ti tó sùn mélòó tẹ́ ti gbọ́ ọmọ tí wọ́n ti gbọ́ ọmọ jùlẹ̀. ìjẹta ni mo gbọ́ ọmọ tí mo gbé sí. Ṣé ọkùnrin sì lè gọ̀gọ̀gọ̀ kọ́ mọ́mọ́ ìyàtọ̀ láàrin ìjẹta sóṣù méjì tí ó bá tóṣù kan kò ní máa fi wóṣù méjì kí ló dé tẹ̀ ń ṣe báyìí why are you behaving like this o ti ń fẹ́ bọ̀bọ̀ ẹ̀ o dẹ̀ ti nífẹ̀ẹ́ sọ fún ẹ pé òun bímọ. ìgbà tí mo máa fa ló sọ fún mi bímọ. ìgbà wo ló tó jẹ́wọ́ pé òun bímọ. ó tó gbà wo sísìn tó jẹ́wọ́ pé òun bímọ. ó tó gbà wo sísìn tó jẹ́wọ́ pé òun bímọ. ọ̀rántí mọ́mí rẹ̀ lọ́rẹ́tí sanwó àbí mọ́mí ẹ̀ máa bọ̀ àbí àmọ́lélé yìí ọ̀ jẹ́wọ́ màmá yẹn dìde. Ẹ jókòó ma ó tó gbà wo tẹ́ ẹ ti mọ ọmọ ìmọ̀ ọmọ yín. dáàdi kò tí ì kọjá bíi oṣù kan kò tí ì tó oṣù kan. kò tí ì kọjá bíi oṣù kan. bẹ́ẹ̀ni sá. ìgbà wo ló jẹ́wọ́ pé òun bímọ. dáàdi mi ò ní parọ́ gbogbo ọmọ nàìjíríà torí pé mi ì rírú eléyìí rí tẹ́yẹ bá dẹ̀ sí nífẹ̀ẹ́ mọ̀ jù bí ṣe rí ni n ò sọ fún mi pé òun bímọ. kìsìn. ọjọ́ yẹn gan torí àwa níṣẹ́ òru olóṣù kan ní ṣọ́ọ̀ṣì wa èmi dẹ̀ máa lọ síbẹ̀ mo kẹ̀ sùn níjọ́ yẹn mo kẹ̀ rí pé mo rí pé wọ́n máa yí gbé ọmọ dání sọmọ yìí ti bímọ ni mo bá bẹ́ẹ̀ mi ṣe wá ti ṣọ́ọ̀ṣì ṣe dé nídàájí mo wá lò bá pé mo rẹ́nikẹ́ ọmọ yìí láwọn jọ ríra àwọn kẹrẹ àwọn òun kẹrẹ pé ṣé o ti bímọ ni ó ní rárá mà ọkọ náà ní rárá ọ̀dà àgbà báyìí ṣé ohun tó lọ́rùn sọ fún mi ṣé rọ ni ọba ní mọ́mì lóòótọ́ ni òun ti bímọ ṣùgbọ́n òun ò lè sọ fún mi wípé òun ọ̀fẹ́ mo ní bó bá ti bímọ bó ò tí ì bímọ abiyamọ làwa ní èmi náà nílò ẹni tí kọ́ndíṣẹ̀ rẹ wá báyìí rí tí wọ́n dẹ̀ gbà tọmọtọmọ dáàdì èmi tẹ̀ yípo torí ọ̀rọ̀ àwọn ọmọ sísìn ó ṣòro ìgbà tó wá di bíi ìjọ Monday tẹ̀rọ ọmọ mo rí i pé ọ̀pọ̀ ọmọ ó wá sí ṣọ́ọ̀bù tèmi ṣé ó lọ gbọ́ ọmọ rẹ ní oníhàn èmi ní ọ̀dà ẹ̀ máa lọ sílé èmi ò gbalẹ̀ wá mo ń lọ sí ṣòro ìyókù dìdájí mo délé ṣe mọ̀ pé èyí ṣàpèlè máa wọ yàrá ọmọ tìyàwó mo múra tán pé kẹ́mi ò kọjá sí ṣọ́ọ̀bù mo bá ọmọ dà ó ní mọ́mí òun ti wá gbé ṣé mo rí mọ́mí rí ó ní mọ́mí òun ti wá gbé ọ̀gá tí ń bá ṣiṣẹ́ ó dẹ̀ tírèsì nọ́mbà mọ́mí ẹ̀ torí èyí ò gbọdọ̀ parọ́ mo bá pe nọ́mbà yẹn hello mà wọ́n ní hello nígbà sẹ́yìn lẹ gbọmọ lọ́wọ́ ọmọ rẹ nìkan wọ́n ní rárá dáàdì ibi tọ́pọ̀lọ́ mi ti dàrú ni mo bá gbé ọ̀kadà láti ṣọ́ọ̀bù mi mo bá lọ sí ilé ìgbà tí mo délé mo bá tó ti wẹ̀ mo rẹ́ nìkan ọmọdà ó ní kí n má pariwo máa ń wo dáàdì mò ń tọ́ ara ni má pariwo mi báwo níbo lọ gbọ́mọ sí mi ò léèyàn iná mi ò sì ṣẹ́ wọn rí ó ní kí n má pariwo mọ́ òun ti lọ gbé fún ọ̀rẹ́ òun kẹ́ pé kó máa tọ́jú ẹ̀ ọ̀rẹ́ báwo tún ni ṣé mo ní wo ọmọ yẹn kankan ni báwo lè ṣe wá lọ rẹ̀ dáàdì ibi tàbí àṣebẹ̀rẹ̀ sí fa nìyẹn padà wá pa títí ó
ó ní kí n má tẹ̀lé òun o òun lòún gbọ́ ọmọ wa mo ní ọmọ mi wálé lẹ́wọ̀n ẹ̀ pé kò ní tí wọ́n bá ti rówó fún mi ní nọ́mbà mọ́mi fún mi ní nọ́mbà mọ́mi kò ní dáhùn nígbà yà ló fún mi ní kó tó bí ijọ́ méje ní sí ló fún mi ní nọ́mbà kan dáàdì tí mo bá dé ṣòro wọn pè tí mo bá jí lóru wọn pè pé bóyá nẹ́tíwọ́ọ̀kù ni kò lọ nígbà yà nítorí lágbájá nọ́mbà tó fún mi ò lọ ẹni mi ò ṣẹ̀wọ̀n rí nọ́mbà tó fún mi ò lọ èyàn sáà iṣẹ́ ìpè yẹn kó di wàhálà nọ́mbà tó fún mi ò lọ tó pè mọ́mì kẹ́ máa wọlé kò sí pọ́blẹ́mù nígbà tí mo sábà bẹ̀rẹ̀ sí bá wọn fà láàárọ̀ àní tánẹ̀tì kan tó wà nínú ọ̀dọ̀ mi bá sọ yí pé mọ́mì fani báwo ni wọ́n máa ṣiṣẹ́ ń ṣe yìí ṣọwọ́ dáná sí mọ́mì lọ́rùn ni èyàn ń bèrè pọ́nmọ́dà mo ní tí mo bá ti fojú kan mọ́ tí mo dẹ̀ mọ́ ọdún ẹni tó wà kò síjà mọ́ mo lè máa lọ ro ogun fún torí àbí amọ̀ lèmi náà ọmọ tèmi náà kì í ṣe pé bóyá yín pé torí pọ̀ fọ́mọ mi pé ó ti bímọ rí màá lé ọ ọmọ tèmi náà kan náà wà ní kọ́ńtíṣẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ gbà tọmọtọmọ torí sámọ̀ pé ó bímọ wọ́n ṣàgbé bí wọ́n ṣe gbọ́ kàdà jáde ó fi mí tọ́jú ó fi mí kàtíkè mo ṣàdúró bíi mùmú wò báyìí bó ṣàṣe wọ́n ṣàgbọ́ kàdà jáde wọ́n ṣe gbọ́ kàdà jáde tí wọ́n lọ́jọ́ báyìí ọba ní ọkọ̀ òun nìkan làwọn jọ lọ kí n má tẹ̀lé àwọn náà níbẹ̀ ló wá ti mọ̀ pé wèrè abiyamọ ń bẹ o èmi ó tẹ̀lé o àníbi tẹ́ gbọ́mọ yẹn o ṣiṣẹ́ mo fẹ́ mọ̀ bá a ṣe ń lọ ọba onímọ̀ mi ìwòrò òdu ni mo ní kò lè ṣé ìwòrò òdu jì ni kò síbi tí mi ò mọ̀ ìṣó bí àwọn ará ṣọ́ọ̀bù aláṣẹ bẹ̀rẹ̀ sí í pè nìyẹn torí mọ́mì tí mò ń bá ṣiṣẹ́ tó lọ́kọ̀ mi ṣe ẹ̀kú ní December 6 ni kò dẹ̀ sí nǹkan kan mọ́ wúmà tí mo wá ń bá ṣiṣẹ́ níbi ṣọ́ọ̀bù tí mo lé lẹ́yìn mo bọ́jà tí mo bá jókòó lẹ́yìn bá ní ìyá àbèjì ó sá ti fẹ́ di dìdìrín ni gbogbo nǹkan tiẹ̀ sùúrù o ti láìkẹ́ ọmọdé ṣé bí wọ́n ṣe sọ yóò lé wọ́ bàtà kọ́ lọ bá wọn lé ni mo bá fi dìde dáàdì torí mi tó ti jókòó ń gbọ́dọ̀ mo ti wà lọ́dọ̀ ọ̀rọ̀ òun mo ṣe wá bí wọ́n ṣe wá bọ̀lẹ̀ lẹ́yìn bá gbé mi pé ìyá àbèjì mo ní ọmọ ní wòrò òdùmá ni ọmọ wà wọn àyìnbá ni kí n bóun gbé fóònù fún mo bá gbé fóònù fún mi ò mọ ohun tí wọ́n jọ sọ níwájú ọlọ́run àti bó ṣe ní bá ṣe láàlọ́ òdòdó bó ṣe ní mọ́mì ọ̀ya kó tọ́ọ̀nù padà àṣẹ wà tọ́ọ̀nù ni bàtà wà tọ́ọ̀nù níbi àdúgbò tó lọ gbọ́mọ yẹn sí níbẹ̀ lọ́mọ mi kan bímọ sí kò tí ì jujọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ ta kó mọ yẹn àdúgbò yẹn ìgbà tọ́mọ mi yẹn bímọ ó wá kìdé hospital yẹn ṣùgbọ́n nígbà tó wá di pé ọjọ́ yẹn tó lò ń bẹ́ ìbá ṣe wá yìí síbẹ̀ ó wà kọ́ni mi ní bá ṣe wá débẹ̀ èmi sáré pé akọ́nẹ̀sí bó dábàá ní kí ọkọ̀ wọn páàkì bó ṣe ní ó páàkì. ẹ sá débẹ̀ ẹ sá. èmi wá rò pé ilẹ̀ tó wà ní ibẹ̀ yẹn mi náà ṣé pé aṣẹ́wó kan bẹ́ẹ̀ bí tí wọ́n lè máa bá yẹn tọ́jú ọmọ mi ò mọ̀ kó sọmọ nù. mo bá abasa dúró ó sá lọ wájú ó lọ yìí ọ̀làjú wájú mọ́mì ibi òun gbọ́mọ sí mi dájì ibi tí mo ti ya aṣọ mọ́ra lẹ́rùn ni pé ọmọ kẹ́ẹ̀pẹ́ ò fẹ́ rẹ́ mi lẹ́wọ̀n ọmọ dà ó níbi tó ń gbé sí ibi tó ń gbọmọ odidi ọmọ ibi tí mo sá ti bẹ̀rẹ̀ sí pariwo ni bàbá kan bá ń kọjá bọ̀ pé wọ́n máa yìí má ṣe rẹ̀ léṣe ọmọ mi ló gbé sí lóòótọ́ nìyẹn ṣùgbọ́n àwọn láńlọ́ọ̀dù àdúgbò wọn ti rọmọ àwọn ni wọ́n gbé ọmọ dáàdì tí mo kọ́kọ́ wò pé tí mo bá ní mo kì í lọ́rùn mi ò mọrú ohun tó wà lára rẹ̀ kó má dákẹ́ mọ́ kó má kí n má dárìn bí mo sá ṣe ń fa àwọn faraya tí mo bẹ́ wọ́n ní bó ṣá ṣe dúró ni àwọn yẹn bá ní ìyá yìí ó fẹ́ parẹ́ ṣé bẹ́ẹ̀ ni ó bímọ gẹ́gẹ́ ni ò parẹ́ sí sílẹ̀ lọ́rùn yìí mo ní à ẹ má sọ bẹ́ẹ̀ odidi ọmọ kẹ́yìn oṣù kan wá sọ ọ́nù bí àwọn tí wọ́n ṣàgbọ́mọ aláṣẹ àṣà àwọn tí wọ́n gbọ́mọ ó jẹ́ ọ̀rẹ́ ọkọ mi tímọ́tímọ́ tí wọ́n jọ wà báyìí. wọ́n bọ̀. gẹ́gẹ́ láago 10 lẹ́lù láti lè ṣe rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn. báwo ló ṣe feel báyìí kí ló ń rò bó ṣe jókòó yẹn súnmọ́ microphone kò sọ̀rọ̀ wo bí ṣe ń wò hóyíhóyí wọn bá juwọ́nu odò ní wọn bá juwọ́nu ìwọ náà bímọ wọn bá juwọ́nu ìwọ náà lọ́kọ torí pé o fẹ́ lọ́kọ o fẹ́ sáyé ọmọ ọlọ́mọ tó wáyé rẹ̀ o sì lọ jùnú ọmọ tó ọmọ lè yànú ayé tí wọn bá gbé bí ẹ ṣe gbé yẹn ńkọ́ tí àwọn ọmọ burúkú tí wọ́n kulẹ̀ ń wẹ̀ tí wọ́n ó jí gbé tí wọ́n ó lò tẹ́lẹ̀ tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá gbé ọmọ yẹn ńkọ́ ó tiẹ̀ ó sì padà wá bẹ́ẹ̀ yóò sì wà ń bẹ̀ náà ni àbí ó mà ṣe o ó mà ṣe o gbogbo tó wà lẹ́yìn ọkùnrin irú ọ̀rùn kọ́ ọlọ́jọ́ mọ́nu náà ìyá rẹ̀ ò ní ọlọ́jọ́ mọ́nu kí ló ń jẹ́nu ẹ̀ kí ló ń gbórí ẹ̀ kí ló gbé mi kí ló gbé jẹ tó fi wúrú wà bẹ́ẹ̀ ìwà burúkú nífa ọmọ dúró àwọn èèyàn ti ń bẹ lọ́wọ́ ọmọ tí wọ́n rọ́ ọmọ bíbá yìí tí wọ́n ti ná yàrá yàwó tí wọ́n ti jẹjẹkújẹ tí wọ́n ti rìnrìn àjò tí wọ́n ti sánná ní nínú ayé láì rí kankan wọ́n máa sunkún báyìí ni inú wọn máa bàjẹ́ ni níjọ́ tí mo gbọ́ ọmọ yẹn wá wọ́n máa náwó lórí screen báyìí bí kọ́ ọmọ yẹn tẹ̀ wọ́n lọ́wọ́ ni bí kọ́ ọmọ yẹn bọ́ sọ́wọ́ wọn báyìí ìwà burúkú nífa ọ̀fẹ́ àmọ́ ẹ̀rọ létí ìrìn tó fi gbóyún ọmọ ọ̀hún náà
ọba rìn lẹ́tọ̀ náà ni Wàsíù àbí kí n ló kókọ rẹ̀ àmọ́ gbọmọ lọ́ọ̀rẹ́ ń gbà náà wọ́n wá jẹ́ pé ìyáálé náà wá jẹ́ ìyá burúkú tí èyí ṣe ìyá rí ìyẹn ìyá ọkọ tó fẹ́fẹ́ tó bá ṣe ìyá burúkú ṣé yọ́ dààmú bá ń lórí ọmọ tí èso ọmọ rẹ̀ ló bí fún. ó ṣe dáadáa o lẹ́yìn tó bá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó dá ọ tí ò pé wọ́n jù wọnù tó sì sọ tó fi dà báyìí ṣé ọkùnrin súnmọ́ èèyàn ní sọ pé èèyàn ò lóyún débi pé èèyàn ò bímọ gbogbo ẹni ọkùnrin súnmọ́ ní lóyún àbí gbogbo ẹni tó lóyún ní dọmọ ṣé gbogbo ọmọ tí wọ́n bí ni wọ́n rí gbédélé kábíyèsí Olódùmarè nǹkan tó lọ́gbọ́n kankan tó lè dá sí ju pé kó wá látọ̀dọ̀ Ọlọ́run lọ tó ẹ̀kọ́ ọmọ kan Ọlọ́run ló ṣe léyìí àwọn kan nírú oyún tó ní wọ́n bírú ọmọ báyìí wọ́n ń kẹ́ni wọ́n ń ṣègbìyànjú ni pé káwọn ó lè lẹ́nu ọ̀rọ̀ lọ́la wà lọ junú lọ́jọ́ mọ́nu just like that àánú ẹ̀ ṣe mí tètè yọjú ọmọ tèmi ti gbé lọ ní tèmi tí mo ti ń tọ́jú mi ọmọ láìda mo sì sọ fún yín mo kékeré mo ní tẹ́ẹ̀bẹ̀ jọmọ nù ẹ gbé wábi tí wọ́n ti rí kémi ọmọ tọ́jú ẹ̀ tèmi ẹ bọ́ sẹ́nu géètì wá ń bì ó lè júlẹ̀ lẹ́nu géètì wá ń bì ṣọ́ọ̀bù kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wá ń bẹ̀ ó lè gbé bẹ̀ ó lè gbé ẹnu géètì mi ọmọ lọ ọmọ bí ọgbọ́n ọmọ wa ò lè wá lọ́jọ́ ọ̀la ọ̀sán àgbẹ̀ bí ló gbé wá lọ jù bẹ́ẹ̀ yẹn ọfẹ báyìí ọmọ ọlọmọdé ọmọ tó ní tọ́wá ṣe láyé ò ṣe dáadáa o Ọlọ́run dáríjì ọ máa lọ bẹ̀bẹ̀ kó lọ máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run mọ̀ pé ó kéré ni yóò dáríjì ọ mama ẹ má sọ fún mọ́ bàbá yìí dúpẹ́ tọ́lọ́run ṣe ń rírí ntọ́lọ́run gbà wá kalẹ̀ fún náà nù bí ọba síbi wọn gbé lọ kọ̀sẹ́ tí ó gbọ́ mọ́ wọn ò ní fẹ́ gbé lọ tọlọ́pàá torí wọn ò ní fẹ́ dáràn tí ọba ságídígbò wọn á gbé àwọn kìnìún bá dọ́lọ́pàá àwọn kọ statement fẹ́ kú wọn họ ni. ìsàgídígbò ò ní bàjẹ́ o àmín ìnira kò bá o àmín ìgbésẹ̀ yóò ní jóná o àmín àmín tọmọlọmọ ṣẹlẹ̀ ọmọ tuntun yìí náà ṣe o. àmín ẹ̀yin mama wọn á padà sọ́dọ̀ yín ẹ má torí eléyìí pé kọ́mọ yín ọmọ fẹ́ mọ́ o. dáàdi ṣe mo lè sọ̀rọ̀. ẹ lè sọ̀rọ̀. dáàdi ẹ ní ṣìrìn. àmín. àwọn ọmọ yín ò ní ṣìrìn. àmín. àwọn ọmọ yín ò ní jẹ́ ni wọ́n wá. àmín. gbogbo ìgbà táyé bá ń jáyé ẹ̀ ní dòkú. àmín. dáàdi ìrìnàjò ọmọ yín ti sùn mí. ní ọmọ yín. ẹ ìrìnàjò rẹ ti sùn mí. kí ló tún dé. mi ò lè sọ pé wọ́n fẹ́ra wọn mi ò lè sọ pé kí wọ́n má fẹ́ra wọn dáàdi ìdààmú tí mo ti dààmú lórí ọmọ yìí láyé owó tí mo ti ní ó tó kọ́lé ọ́fíìsà tó bá mú yàwó wálé pé kí n lè jèrè pé kí n lè rí wọn rọ́pò owó tí mo ti ná lórí ẹ̀ owó tí mo ti ná lórí àwọn ìyàwó tí ń mú wá gẹ ó tó kọ́lé olójúlé 6. ẹlẹ́ẹ̀kì ló ní. dáàdì bí mo ṣe tẹ́wọ́ gbà wọ́n nínú ẹlẹ́ẹ̀kẹjọ ni. ẹlẹ́ẹ̀kẹjọ. bẹ́ẹ̀ni. kí ló dé tí wọ́n dúró. tó ń jẹ nínú kò sí ohun tí wọ́n bẹ̀rẹ̀ tí mi ṣe eléyìí ta tún wá rò pé òun ò tún dó tó jọmọ gidi dáàdì ẹni tó gbèrú ọmọ eléyìí tó lọ sọnù láì jẹ́ pé mo ní mi ò tọ́jú ọmọ máa gbọ́mọ ṣó lè mi lọ ṣòru ìdárò ló mọ̀ pé mò ń wálé tó gbọ́mọ tó lọ sọrú ọmọ báyìí nu ẹ̀dá kò ṣe tó bá dìjà lóru ṣé ò lè bẹ ọkọ lórí àbí tó bá bímọ fún mi ṣé ò lè péré ọmọ tèmi náà ìbúni. ẹrù dáadáa ṣùgbọ́n ẹ ṣe jẹ́ ká ṣe ní kí sẹ́yìn ó di ṣíṣe láàrin ẹ̀yin àti ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni kọjá pé ẹ̀yin àti ìyá rẹ̀ ilé ìwà ṣiṣẹ́ báyìí Ọlọ́run ní pé àṣedànù lórí ọmọ tí náà dópin nu kọjá pé ẹ̀yin àti ìyá rẹ̀ àtàwa náà ilà á wà ṣiṣẹ́ lórí wọn báyìí. dáàdì tẹ bá ti lẹ́yìn ó bá mi dá sí. lágbára Ọlọ́run ntọ́lọ́run gbé akalẹ̀ fún un. tẹ bá ti lẹ́yìn ó bá mi dá sí. ní táwa sí láyé nu. ọkùnrin tó gbé mi wálẹ̀ yìí náà ló ti lọ tẹ bá ti wá mọ̀ pé yín ó bá mi dá sí. àti bí wọn ti gbé yín wá. ilé ọmọ ìlérò jọ níwá o. ìlérò wọn bọ wà nílérò ẹ̀yìn kùlé Ìbàdàn lérò ẹ̀yìnkùlé Ìbàdàn ọmọ ìlérò ni wọn náà báyìí wọn náà wàá sọ báyìí ọ tẹ̀síwájú láti máa dààmú ìyá ìyàbò ní ìdàlámù wọn. èmi ní dín pẹ̀lú ẹ̀tọ́ Ìbàdàn wò. ẹ̀yin mama a tún sọ̀rọ̀ lẹ́yìn bí ẹ̀yin méjèèjì ẹ̀ ṣiṣẹ́ papọ̀ báyìí ìdààmú yín ti dópin lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ní fòrò mọ́ ọmọ ní máa nu omijé kúrò lójú ìyá rẹ̀ ní máa mú wàhálà kúrò lórí ìyá kò yẹ kẹ́ ẹ tún máa dá wàhálà sí ẹ lọ́rùn by this time ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ yìí ẹ dákun ojú tẹ́ fi ń wáyé ayé ò rí bẹ́ẹ̀ approach tẹ́ ń fún yìí ní dá wàhálà alẹ́ ẹ dìde.